سقوم يسا وتجاوب على ذكر لسي سلامي الكبرى سن لا يموت فيها ولا يبى قد أفلح من تزكى وذكر اسمه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة أبقى إن أحسن لفي صحف الله صحف إبراهيم وموسى. التكبير. الله أكبر. Adá ọpẹ́ fún Ọlọ́run wa. Alhamdulillah. Kí Ọlọ́run kó bá ṣe àlékún bọ́dà wa. Àwọn ọmọ Ọlọ́run jẹ́ kí wọ́n ní àgbáríkà. Ìmọ̀ kéwù mọ̀wé Ọlọ́run bá fi yé wọn. Bá wa fi yé ọmọ ẹnì kọ̀ọ̀kan wa náà. Àwọn tí a wà níkàlẹ̀ àbí àwa tí à ń gbọ́ wa nílé náà. Ìmọ̀ kéwù ìmọ̀wé kọ́lọ̀ kó bá fi yé àwọn ọmọ wa. Wala hawla wala quwwata illa billah. Inshallah. Yóò máa jókòó sí lọ. A ó bẹ̀rẹ̀ ètò wa ti alẹ́ yìí. Bá wọn bọ̀ sáré bọ̀. Kí Ọlọ́run kó dúró tì wá. Ibi tí ẹ ti lè máa rí àwọn ètò wa yìí wò. Àwa tí a bá ní Android phone lọ́wọ́. Ẹ jẹ́ ká tẹ All Rufat Islamic Foundation. Ká tẹ̀ sí orí fóònù wa. A gbé péjì Àrífù wá fún yín. Àbí àwa tí a bá wà ní YouTube ká lọ sí Nàìjíríà kí ẹ lọ rò bẹ́ẹ̀. All Rufat Islamic Foundation. Ká tẹ̀ sí a gbé péjì wa wá kí a láìkẹ́. Àwọn topics tí a ti click sẹ́yìn ó wà níbẹ̀ tí a ó rí wò. So every Monday a máa ń ṣe lecture ní orí Facebook kí a wò ní aago 9 alẹ́ sí aago 11 alẹ́ ni a máa ń ṣe ètò yìí kí ọlọ́kọ̀ ló ti ẹnìkọ̀ọ̀kan wa. Àmín. Kọ́lá ń jẹ́ kí a ní àgbáyé ẹ̀sìn tí a ṣe. Allahumma àmín. Ìwọ ọmọ Mùsùlùmí pàtàkì torí ẹ̀ la ṣe wá sábúgbò rẹ̀ kí o lè mọ nǹkan tó o gbé lọ́wọ́. Wọ́n lẹ́tọ̀ọ́ sí láti mọ̀ pé Islam yìí lọ́nà tá ó tọ̀ tá ó fi rí ojú rere Ọlọ́run ọba àlékè ọlá. Kí a sì mọ̀ wípé kò sọ́lọ́run kan bí kan La ilaha illallah Muhammadu Rasulullah. Òun ni mission tí ànábì wa kọ́kọ́ gbà wá nígbà náà tí ò tí ì máa sí ẹgbà wá Al-Qur'an nínú ìgbà náà. La ilaha illallah Muhammadu Rasulullah. Kò sí ọba kan tó tó gbọ́sì fún àyàfi Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala. Òun nìkan lọ́ba tí a lè forí kanlẹ̀ fún. Nígbà tí èṣù lọ bá Jésù tó gbé lọ sórí òkè náà nínú Matthew 4:10. Èṣù sì gbé Jésù lọ sórí òkè gíga gíga ẹ̀wẹ̀. Èṣù sì gbé Jésù lọ sórí òkè gíga gíga ẹ̀wẹ̀. Ó sì fi gbogbo ilẹ̀ ọba ayé hàn. Ó fi ilẹ̀ gbogbo ọba ayé hàn. Àti ògo wọn hàn. Àti ògo wọn hàn. Ó sì wí fún pé. Ó sì wí fún mi pé gbogbo nǹkan wọ̀nyí lè ní òfin fún. Gbogbo nǹkan wọ̀nyí lè ní òfin fún. Bí ìwọ bá lè wólẹ̀. Tí ìwọ bá lè wólẹ̀. Kí o sì forí kanlẹ̀. Kí o sì forí kanlẹ̀. Kí o sì sìn mí. Kí o sì sìn mí. Nígbà náà ni Jésù sì wí fún mi. Nígbà náà ni Jésù sọ fún mi pé. Padà kúrò lẹ́yìn mi sá. Kúrò lẹ́yìn mi Sátánì. A'udhu billahi minash shaitani rajim. Tí àwọn Mùsùlùmí máa ń mú kó mọ wá ìṣọ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run kúrò ní ọ̀dọ̀ èṣù ẹni ẹ̀kọ́ ẹni ègbó sí ìkẹ́ Ọlọ́run. Òun ni Jésù ànábì wa Ìsá alayhi salatu wa salam ló sọ fún pé kúrò lẹ́yìn mi Sátánì. Nítorí a ti kọ̀wé rẹ̀ pé. Nítorí pé a ti kọ̀wé rẹ̀ pé. Olúwa Ọlọ́run rẹ ni kí ìwọ kí ó wólẹ̀. Olúwa Ọlọ́run rẹ ni kí ìwọ kó wólẹ̀ fún. Òun nìkan kí ìwọ kí ó forí kanlẹ̀. Òun nìkan ni kí ìwọ kó máa forí kanlẹ̀. Òun nìkan ṣoṣo ni kí ìwọ kó máa sìn. Òun lọ fi ń sọ fún ọmọ ìyá mi nínú Islam wípé Ọlọ́run ló tó sìn. Òun nìkan ní ọba tí a gbọ́dọ̀ máa forúkọlọ̀ fún bí ànábì wa Ìsá Jesus Christ ṣe àìsàn wípé Ọlọ́run ọba àlékè ọlá òun nìkan lọ́ba tí a lẹ́tọ̀ọ́ tí a bùkátà sí láti máa jọ́sìn fún
kò sí ọlọ́run kan lẹ́yìn rẹ̀ òun náà ni Rasulullah sallallahu alaihi wasallam ló kú wá nígboro Mẹ́kà ń gbà náà tó ń sọ fún wa pé la ilaha illallah Muhammad Rasulullah wípé ọlọ́run ọba yóò òun nìkan ṣoṣo lọ́ba tí a gbọ́dọ̀ máa sìn òun nìkan ní a gbọ́dọ̀ máa forí kanlẹ̀ fún. wọ́n wí pé ọlọ́run bímọ. mímọ́ ni fún ọlọ́run náà. bẹ́ẹ̀ kọ́. tirẹ̀ ni ohun tó wà ní sámà àti ilẹ̀ ń ṣe. ní gbogbo ohun tó wà ní sámà àti ilẹ̀. gbogbo nǹkan ló ń tẹríba fún ọ. gbogbo nǹkan pátá ló ń tẹríba fún ọba àlékiọlá. ọbẹ̀ rí kan báyìí gbogbo nǹkan ló ń tẹríba fún Allah. làwọn ọmọ ènìyàn náà láti bùkátà sí pé òun ní àpọ̀lọ̀ máa forí kanlẹ̀ fún. ṣé lẹ́yìn egun ni mo ti fẹ́ pàdé ọlọ́run àbí lẹ́yìn olóró ibi tí a bá kó pankẹ́rẹ́ lọ́wọ́ tá à ń gbá ní àtọ̀rọ̀ lẹ́yìn egun alápáńsẹ́pá òbílẹ̀ onígbàdàn ṣègùn nìkan ṣébẹ̀ láti bọ́ lọ́run pàdé. ǹjẹ́ a gbọ́dọ̀ kú sínú ojú ọ̀nà yìí pé lẹ́yìn egun ni mo ti kú kí mo fẹ́ sọ fọlọ́ ọ̀nà àbílẹ́yìn olóró àbílẹ́yìn oní ọ̀ṣun ni wọ́n ti tẹ̀ mọ́lẹ̀ ní mo kú sí ẹgbẹ́kùn ìdájọ́ wo ni mo fẹ́ kọ́ lọ́run gbá fún mi. níbi eléyìí la fi ń pè wá sákìyèsí wípé ẹyẹ jẹ́ a máa sin nǹkan tó lọ́run gbá ju ẹlẹ́dàá lọ. ọlọ́run nìkan lọ́ba àṣọ ọba tí ó tó sìn ọba tí a lè sábà ọba tí a bá wà nínú ìfowópamọ́ ńlá képe òun lọba tí ó gbọ́ bùkátà wa òun lọba tí bíyà bùkátà fẹ́dà kò sọ́lọ́run kan níbìkan kò sí òkè kan níbìkan bí ó ṣe pé ká ṣàlùwàlá wa bí Mósè náà ti ṣàlùwàlá ní Exodus 14:30-32. Ọlọ́run sì wí fún Mósè pé. Ọlọ́run fún Mósè pé. Ìwọ yóò ṣe agbada idẹ kan. Ìwọ yóò ṣe agbada idẹ kan. Àti ẹsẹ̀ idẹ. Àti ẹsẹ̀ rẹ̀ idẹ. Ìwọ yóò sì gbé ka agbede méjì àgbá. Wàá jọ̀wé ka agbede méjì àgbá àgbá. Kíwọ kí o sì pọnmi sínú rẹ̀. Kí ìwọ kó pọnmi sínú rẹ̀. Nítorí Áárónì. Àtàwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Yóò máa wẹ ọwọ́ wọn. Wọ́n máa wẹ ọwọ́ wọn. Àti ẹsẹ̀ wọn níbẹ̀. Nígbà tí wọ́n bá fẹ́ wọnú àgọ́ ìgbà tí mùsùlùmí náà bá fẹ́ wọnú mọ́sálásí láti ṣe ìjọsìn. Ẹ̀ka tó wọnú mọ́sálásí ẹ̀rù wo ta ti ń bomi àgẹ́sí wà mẹ́ta fún bomi lẹ́jẹ̀ wọn láti ṣe ìmọ́ra láti jọ́sìn fún ọlọ́run ọba àlékè ọlá. Ìlànà yìí ni Jésù náà fún ọgbẹ́ pé ká forí kanlẹ̀ fún ọlọ́run ọba nìkan ṣoṣo ní ọba tí a forí kanlẹ̀ sí òun nìkan ní alẹ́ náà forí kanlẹ̀ láti jọ́sìn fún. Àgbọ̀dọ̀ forí kanlẹ̀ fún nǹkan mi. Ẹnikẹ́ni tí wọ́n ti lọ forí kanlẹ̀ fún nǹkan mi yàtọ̀ sí Allah. Bàbá àtọ́lọ́run ní ẹ̀dá ọ̀rọ̀ ìwé àwọn akọ́lá àdájọ́ ẹ̀rọ. Àti wípé Ọlọ́run ni ohun tí ń bẹ ní sámà àti ilẹ̀ ń tẹríba fún. Ọlọ́run ni ohun gbogbo ohun tó wà ní sámà àti ilẹ̀ ń tẹríba fún. Nínú àwọn ẹ̀dá. Àti àwọn màláíkà. Tó dá. Wọn kì í ṣe ìgbéraga. Sí i. Wọ́n máa bẹ̀rù Olúwa wọn ni. Wọ́n máa ń bẹ̀rù Olúwa wọn ni. Òkè wọn. Wọ́n sì máa ṣe ohun tí a bá pa láṣẹ fún wọn. Wọ́n á sì máa ṣe gbogbo ohun tí a bá pa láṣẹ fún wọn. Ọlọ́run sì wí pé. Ọlọ́run sì sọ fún wa wípé. Ẹ̀yin kò gbọ́dọ̀ gbọ́ Ọlọ́run méjì mú nísinsìnyí. Èyí kò gbọ́dọ̀ gbọ́ Ọlọ́run méjì mú nísinsìnyí. Òun ni Ọlọ́run kan ṣoṣo. Òun nìkan ni Ọlọ́run kan ṣoṣo. Nítorí náà. Èmi Ọlọ́run nìkan ni kí ẹ máa bẹ̀rù. Òun nìkan ṣoṣo sì ni kí ẹ máa jọ́sìn fún. Ọwọ́ mi kọ́ ló ti jábọ́ o. Kí Ọlọ́run kó gba àwọn tí a bá ṣe ní ìbádà fún wa. Eléyìí tá à ń ṣe yìí, àwọn tá à ń sọ ìbádà ni. Àwọn tá à ń gbọ́ ara àjọsìn ni. Kí Ọlọ́run kó gbà ní ìjọsìn fún wa. Ọlọ́run jẹ́ kí a bá níbi tó ti lérò. Wala hawla wala quwwata illa billah. Ní àkókò yìí, a ó fi àkókò yìí pé our chief lecturer ní Arif Nigeria, our former youth pastor Jẹ́gẹ́dẹ́
Josiah Johnson. Now, Ustaz Abdulateef Jẹ́gẹ́dẹ́ aka Alfa Johnson láti wá bẹ̀rẹ̀ ìwàásù ti alẹ́ yìí kí Ọlọ́run jẹ́ ká ní àgbọ́yé ẹ̀ Ọlọ́run jẹ́ kí á ní àgbọ́yé ẹ̀ dáadáa. Wá síbí láti tako ẹnikẹ́ni bí ó ṣe pé ká ní àgbọ́yé ọ̀rọ̀ kálágbọ́yé ọ̀rọ̀ láti gbọ́ bí ó ṣe yé wa láti lè mọ ìlànà owó gan-an láti sin Ọlọ́run ọba àlékè ọlá Ọlọ́run ọba ọ̀kan ṣoṣo tó ní ìkápá sámà àti ilẹ̀ òun nìkan lẹ́nu ìrókè ọba fún òun nìkan tí ó sì lè gbọ́ gbogbo nǹkan tí a bá ń mú kí Ọlọ́run kó gba ilé ní ìbáradà fún ẹnì kọ̀ọ̀kan wa gbogbo ilé ìta ń sọ yìí kì í sọ̀rọ̀ ìfẹ́ inú sọ̀rọ̀ ìfẹ́ inú tí bá fẹ́ sọ̀rọ̀ ìfẹ́ nínú àwọn ọ̀dọ́ pé lẹ́bùn ilé bàbá mi báyìí láti ṣe ẹ̀sìn mo sì fẹ́ kẹ́ máa tẹ̀lé mi lágbó máa ṣe bẹ́ẹ̀ ilé ẹ̀bùn ni wọ́n lẹ́bùn ilé bàbá mi àwa a sì máa ń gba pàṣán kí wọ́n máa sọ bẹ́ẹ̀ fún ìtọ́ Ọlọ́run òfin bẹ́ẹ̀ rú rẹ̀ òun táyà sọ náà ni ọ̀rọ̀ kan náà tó kọ̀ wá pé ká mọ̀ pé Ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ní ọ̀pọ̀ mẹ́ta ọ̀kan ṣoṣo ní òun ló fi sọ fún wa ní Suratul Ikhlas Quran chapter 112 verse 1 to 5. Òun ni Allah. Òun ni Allah. Ọ̀kan ṣoṣo. Ọ̀kan ṣoṣo. Ọba àjíronúkàn. Ọba àjíronúkàn. Kò bímọ. Wọn kò sì bí. Wọn kò sì bí. Òṣìṣẹ́ nìkan tí ó jọ. Òṣìṣẹ́ nìkan tí ó jọ. Allahu akbar kabira. Kò sẹ́ni tí a lè fi wé láíláí. Òun nìkan lọ́ba tó tó wárí fún. Òun nìkan lọ́ba tó tó gbẹ́sì fún. Òun sì nìkan láwọn máa béèrè lọ́dọ̀ rẹ̀ ọ̀dọ̀ rẹ̀ láti wá ọ̀dọ̀ rẹ̀ láwọn sì padà sí ìgbà tó bá yá torí dandan ni gbogbo ẹni tá a bí nínú obìnrin gbogbo adélamọ̀ ládà sí pé tó bá tásìkò a ó padà sọ́dọ̀ ọlọ́gbà tó dára ọjọ́ ló yàtọ̀ síra wọn àsìkò sì yàtọ̀ síra wọn ìgbà yàtọ̀ síra wọn ṣùgbọ́n gbà yóò tí ó bá yá kọ́lá nǹkan fi kúrò ẹnì kọ̀ọ̀kan wọn lọ́rùn ọgbà sáré wáyé wọ́n là láwùlà wọ́n là kọ́ọ̀tà ìlà ìlà kí ustaz wa máa bọ̀ ní orí àpò ìlú kí wọ́n má gba àsìkò wa tí wọ́n bá ti di 10:30 pẹ̀lú ìgbọ́lóhùn bá ṣe ń sọ àwọn sọ fún ọpẹ́tò ó ti tó àsìkò láti mo ìbọn tọ́ wọn mo ìbọn. àwọn ilé tó jẹ́ pé náà lọ pẹ̀lú ìgbọ́lóhùn tó bá ti wá di 10 làwọn máa bẹ̀rẹ̀ di àsìkò tí Ọlọ́run bá ń wà lọ́wọ́ dà gbogbo àwa tí a bá nílò ìpínlẹ̀ ọ̀gbọ̀n Ọlọ́run ẹ jẹ́ ká máa kọ sílẹ̀ gbogbo àwa tá a wá ní àrásọfọlánì pé ká nínú ìbò ìkọ̀wé wọn lọ́wọ́ nígbà tí ẹlòmíì bá wá pàdé ẹ̀gbẹ́gbẹ́ bí ọmọ mùsùlùmí tó ní ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ là ń bá ẹ sọ gbá nìkan ní olówó àti olùgbàlà rẹ nígbà tí kò wá ní sísọfọ́ náà pé ó rẹ̀ gbọ́dọ̀ kú àyàfi kó o jẹ́ mùsùlùmí ìrìnlẹ̀ ìlú ti sọ fún lẹ́gbẹ̀ẹ́ ilé tiẹ̀ náà pé kùránì ló gbọ́dọ̀ kú àyàfi kó o jẹ́ mùsùlùmí gbogbo ilé ìlú ẹ̀ náà kí á jíṣẹ́ fún àwọn èèyàn kó má di kó rẹwà gbé Ọlọ́run àwọn tó sọ fún wa máa gbọ́ pé ìṣẹ́jú àwọn pọ̀ lẹ́gbẹ̀ẹ́ ilé wa ó rọ̀ tó báyìí ló ṣe rí fún wa ó ṣàlàyé fún wa òun gbé pé kọ́ máa dùgbò rẹ̀ gbọ́dọ̀ wá máa nìkan lórí sí wa àbẹ́ máa nìkan lórí sí àbá ìnáwó wa pàṣẹ ní ẹ̀rọ kùránì nínú ọ̀gbọ́dọ̀ kú àwọn àfikún ọjọ́ ìṣòṣòro mi ó sì ní ẹ̀sìn kan ṣoṣo tó wà lọ́dọ̀ àlá òun ní kí ni ìsìláàmù ni òun náà ni Ábúráhámù gbà wá àdébùwà Ibrahim alayhi salatu wa salam ẹ̀sìn kan ṣoṣo tó sì náà lè torí ẹ̀ sọ fún mi pé owó ẹ̀sìn báyìí ni Ábúráhámù ṣe òun làwọn sọ fún mùsùlùmí ní Ábúráhámù mùsùlùmí ní Mùsá mùsùlùmí ní Ìsá mùsùlùmí ní ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam torí ńgbà tí inú Kùránì ní fatuwa àfọ̀tún tó fà sátì àbú
ṣe lófin fún yín nínú ẹ̀sìn. Allah ṣe lófin fún yín nínú ẹ̀sìn. tí ó pa láṣẹ fún Nóà. Ohun tó pa láṣẹ fún Nóà. òun náà ni a fún ẹ Muhammadu. Òun náà la fún rẹ Muhammadu. òun náà ni a sọ àsọtẹ́lẹ̀ fún Ibrahim. Òun náà la sọ àsọtẹ́lẹ̀ fún Ànábì wa Ibrahim alayhi salatu wa salam. àti Musa. Àti Musa. àti Isa. Àti Isa. kí ẹ gbé ẹ̀sìn dúró. Pé ẹgbẹ́ ẹ̀sìn dúró. kí ẹ má ṣe pín yẹlẹyẹlẹ. Kí ẹ má ṣe pín yẹlẹyẹlẹ nínú ẹ̀sìn. Ṣètì báyìí, Ọlọ́run ní ọ̀gbọ́n pín yẹlẹyẹlẹ. Ẹ̀sìn yìí láti fún Nóà nígbà náà, Ànábì Nóà nígbà tó wá, àbí tọ́ọ̀tù ni Ànábì Nóà àtẹ́bù. Ó sì fáwọn èèyàn nígbà náà òjíṣẹ́ fún wọn, ṣùgbọ́n wọn ò tẹ̀lé. Ó kàn ọgbọ́n tó kàn gbígbà náà pé kí wọ́n má ṣe pé kí wọ́n má tún wá mi gbómi lọ. Àwọn tó gbàgbọ́ wọ́n wọ inú mọ́tò. Àwọn tí ó gbà lọ́dún àwọn ò gbà tó fi di pé Ọlọ́run ní kí wọ́n sá àsálà fún ìrun wọn. Bismillahir Rahmanir Rahim. Àwa ni àlàfẹ́ àwa ni àlàfẹ́ ó ṣe wá lóore pàtàkì ju kì í fi rí lọ. Àwa mọ Ọlọ́run lọ́kan, àwa ò mọ Ọlọ́run mẹ́ta lọ́kan. Àwa ni àlàfẹ́ wa, àwa ni àlàfẹ́ ó ṣe wá lóore pàtàkì ju kì í fi rí lọ. Mósè mọ Ọlọ́run lọ́kan, Mósè mọ Ọlọ́run mẹ́ta lọ́kan. Àwa ni àlàfẹ́ wa, àwa ni àlàfẹ́ ó ṣe wá lóore pàtàkì ju kèfèrí lọ. Jésù mọ Ọlọ́run lọ́kan, Jésù mọ Ọlọ́run mẹ́ta lọ́kan. Àwa ni àlàfẹ́ wa, àwa ni àlàfẹ́ ó ṣe wá lóore pàtàkì ju kèfèrí lọ. Muhammadu mọ Ọlọ́run lọ́kan, Muhammadu mọ Ọlọ́run mẹ́ta lọ́kan. Àwa ni àlàfẹ́ wa, àwa ni àlàfẹ́ ó ṣe wá lóore pàtàkì oṣù bá rere o. Láti ní gbégbé ní rẹ, gbégbúra ní rẹ, òdodo ti dé. Àrífò ń pè ọ́ ṣiṣẹ́ lánàá, àní gbégbé ní rẹ, gbégbúra ní rẹ, òdodo ti dé. Àrífò ń pè ọ́ ṣiṣẹ́ lánàá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. Ẹja gbọ́ Ọlọ́run bá tóbi. Allahu Akbar. Ẹja gbé Ọlọ́run bá tóbi dáadáa. Allahu Akbar. Orin ilẹ̀ tó. Allahu Akbar. Ọlọ́run bá wọn náà ni ọba tí agbétóbi ní àṣálẹ̀ yìí. Ọlọ́run bá ọba àrà tí ń dá ẹgbẹ̀rún àrà tí ń ṣe ohun tó bá wù ú. Tí ò sí baba ńlá kú ẹnìkan tí ó lè bí léèrè nípa ohun tó bá ṣe. àkíyèsí ohun tí Allah bá ṣe ní ọwọ́ rẹ̀. Ohun tí Ọlọ́run bá ṣe kò sí baba ńlá kú ẹnìkan tí ó bí léèrè. ṣùgbọ́n àwọn ènìyàn ni a béèrè nípa iṣẹ́ ọwọ́ wọn. Ní ọjọ́ ìdájọ́ ní ọjọ́ ìgbéni àdèkè àmọ́ Ọlọ́run Allah yóò bí wá lórí gbogbo ohun tá a bá gbélé ayé ṣe. Àìdá òjọ́sìn fọlọ́run ni yóò bí ọ́. Bí òjọ́sìn fọlọ́run yóò bí ọ́. Bó o ṣe rere yóò bí ọ́. Bó o tún ṣèkà kejì náà Ọlọ́run ó bí ọ́ léèrè. Eléyìí tó bá wù ọ́ òun ni kó o yàn láàyò kó o máa ṣe níwọ̀n ìgbà tó ti ń bẹ láyé báyìí. Lọ́mọ̀ dájú pé ní ọjọ́ kan ń bọ̀ tí wàá gbé apá rẹ tí ò ní ṣe é gbé mọ́. Wàá gbé ẹsẹ̀ rẹ kò ní ṣe é gbé. Wàá gbé orí rẹ wàá jù báyìí kò ní ṣe é jù mọ́. Gbogbo ipò tó o ní
kọmíṣánná ni ọ́ ni o gọ́ọ̀nà ni ọ́ ni o pírẹ́sidẹ́ǹtì ni ọ́ nígbà tó bá fẹ́ lọ sìnkú rẹ wọ́n á kàn ṣe kí ni wọ́n á kàn sọ fún wa pé níbo náà gbé òkú sí ẹgbẹ́ òkú jáde a fẹ́ lọ ṣe kí ni a fẹ́ lọ sí ohun tí ó padà gbẹ̀yìn ẹ̀ náà nìyẹn láti ń sọ fún ọ pé ọlọ́run yìí òun nìkan ni kó o dá mọ̀ òun nìkan ni kó o mọ̀ òun nìkan ni kó o mọ̀ sìn ọlọ́run bá dá ọpẹ́ fún ọ. àwọn èèyàn ò lè dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. báyà àwọn èèyàn wa ọ̀dọ̀ tí ń jẹun alẹ́. torí pé ìdí ọpẹ́ wa náà ni pé ọlọ́run bá tí ó jẹ́ adá òun mọ̀ láti máa sin òun láti máa jọ́sìn fún òun láàárọ̀ lọ́sàn-án ní ìrọ̀lẹ́ ní àṣálẹ́ àti ní alẹ́ márùn-ún ni lójúmọ́ láwa mùsùlùmí là ń fi orí balẹ̀ fún ọlọ́run tá a sì forí balẹ̀ fún nǹkan míì mùsùlùmí tó bá tún wá lọ ń forí balẹ̀ fún nǹkan míì ní kọ̀rọ̀ yàrá rẹ̀ mọ̀wọ́ orí o báwọ̀ bá mọ̀ ọlọ́run mọ̀ yóò sì san ọ́ lẹ́sàn-án gbogbo tó bá gbé ní ayé ṣe. lẹ́yìn bàtà akí ọlọ́run tán a ṣe ìkẹ́ àtìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ànábì Muhammadu sallallahu alaihi wasallam ẹja yóò bá ànábì dáadáa sallallahu alaihi wasallam. ṣẹlá ànábì yìí ó ní òjíṣẹ́ ọlọ́run kan tó wá mú iṣẹ́ ọlọ́run dé ògóńgó tí gbogbo àwọn òjíṣẹ́ tí wọ́n ti síwájú ẹ̀ Nóà ní o Ábúráhámù ní o Mósè ní o Jésù ní o tí wọ́n ti ròyìn ẹ̀ kó tó wá sílé ayé. nínú Quran chapter 7 verse 157 ẹja kan tí Kùránì sọ Quran chapter 7 verse 157 to 158. àwọn náà ní ẹni tí wọ́n tẹ̀lé ti òjíṣẹ́ náà. àwọn tí wọ́n ń tẹ̀lé ti òjíṣẹ́ náà. ànábì náà. ànábì náà. ẹni tí kò mọ̀ ọ́ kọ. ẹni tí kò mọ̀ ọ́ kọ. tí kò mọ̀ ọ́ kà. tí kò mọ̀ ọ́ kà. ẹni tí wọ́n bá àkọsílẹ̀ nípa wọn lọ́dọ̀ rẹ̀. ẹni tí wọ́n máa bá àkọsílẹ̀ nípa wọn lọ́dọ̀ wọn. nínú àtàwátà. ẹ máa wò ó nínú àtàwátà àtàwátà tá à ń sọ yìí òun ni ìwé tí Ọlọ́run bá lékè ọlá tí ó fún Mósè tó jẹ́ wípé lára ìwé náà a lè pè láwọn ìwé tó jẹ́ pé a fún àwọn òjíṣẹ́ tó tún tẹ̀lé Mósè bí àwọn Àìsáyà Ìsíkẹ́ẹ̀lì Sámúẹ́lì Jeremáyà Dáfídì gbogbo àwọn òjíṣẹ́ wọ̀nyí. nígbà tí àwa ka àyà inú Al-Qur'an Ọlọ́run ní ẹni tó máa bá àkọọ́lẹ̀ rẹ̀ ní àkọọ́lẹ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nínú àwòtálá tó jáwé ìwé tó fún àwọn òjíṣẹ́ tó síwájú ẹ̀yìn. nígbà tá a wá dénú Deuteronomy chapter 18 verse 18 àwa rí àkọọ́lẹ̀ kan nínú Deuteronomy yìí nípa Ànábì wa Muhammadu sallallahu alaihi wasallam àti Yorùbá ànábì sallallahu alaihi wasallam. èmi ò gbé wòlíì kan dìde fún wọn. ẹ bá mi ka kíní ìka gbà. èmi ò gbé wòlíì kan dìde fún wọn láàrin àwọn arákùnrin wọn. Ọlọ́run ní nínú ìwé náà ó ní a ó gbé ọkùnrin kan dìde fún wọn láàrin àwọn arákùnrin wọn. bí ìwọ èmi ó sì fi ọ̀rọ̀ mi sí lẹ́nu. èmi ó wá fi ọ̀rọ̀ mi sí arákùnrin náà òjíṣẹ́ náà màá fi ọ̀rọ̀ mi sí lẹ́nu. òun ó sì sọ fún ọ gbogbo èyí tí mo pa láṣẹ gbogbo tèmi Ọlọ́run pa láṣẹ pátákọ́mọ èdè èèyàn lànà bí tá à ń sọ yìí òjíṣẹ́ tá à ń sọ yìí yóò máa sọ fáwọn èèyàn. yóò sì ṣe é. ẹni tí kò bá fetí sí ọ̀rọ̀ mi yóò sì ṣe. ẹni tí kò bá fetí sí ọ̀rọ̀ mi tí òun máa sọ ní orúkọ mi yóò sì ṣe. ẹnikẹ́ni tí ò bá fetí sí ọ̀rọ̀ wòlíì náà òjíṣẹ́ náà tí ó jẹ́ wípé
yóò máa pàṣẹ fún wọn pé kán sin ọlọ́run ọlọ́run ní ẹnikẹ́ni tó bá fetí sí ọ̀rọ̀ wòlíì náà èmi ò béèrè lọ́wọ́ rẹ̀ ọlọ́run ní màá béèrè lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n wòlíì náà tí ó tó kú sọ ọ̀rọ̀ kan ní orúkọ mi tí èmi kò fi fún un ní àṣẹ láti sọ tàbí tí ó sọ̀rọ̀ ní orúkọ ọlọ́run mìíràn àní wòlíì náà yóò kú. náà kí la fẹ́ lóun bẹ́ẹ̀ ni pé ọlọ́run ní wòlíì tá à ń sọ yìí màá fi ọ̀rọ̀ mi sí ní ẹnu ẹnikẹ́ni tí ò bá fetí sí ọ̀rọ̀ mi tí ó máa sọ ní orúkọ mi ní orúkọ èmi ọlọ́run èmi ò béèrè lọ́wọ́ rẹ̀ màá béèrè lọ́wọ́ ẹni yẹn náà ẹjẹ́ wa wà ànábì wa Muhammadu sallallahu alaihi wasallam ṣé ànábì wa Muhammadu ni àsọtẹ́lẹ̀ yìí ló bá wí nínú bíbélì ni àbí ànábì wa Ìsá tá a mọ̀ sí Jésù tí ẹ bá wo láti bẹ̀rẹ̀ bẹ̀bẹ̀ ọlọ́run sọ náà pé èmi ò fowó orí kan dìde tí yóò dàbí rẹ̀ Mósè lọ́nà wo ni ànábì yẹn ṣe dàbí Mósè náà ní ànábì wa Muhammadu sallallahu alaihi wasallam alákọ̀ọ́kọ́ ànábì wa Muhammadu sallallahu alaihi wasallam ó ní bàbá ó ní ìyá ànábì wa Musa alaihi salatu wa salam táwọn sí Mósè òun náà ní bàbá ó ṣe kí ni ó ní ìyá Jésù ìsìwé kò ṣe kí ni kò ní bàbá gẹ́gẹ́ bí ó pé kò ní jẹ́ Jésù lọ́wọ́ yẹn ń ṣe kí ni ló ń bá wí tó àwọn ìyá wa tó jẹ́ Kírísítẹ̀ máa ń sọ pé ìbẹ̀rẹ̀ òun Jésù ló ń bá wí àwa máa ń sọ fún ẹ pé no kì í ṣe Jésù ṣe pé Ọlọ́run ní tí yóò dàbí rẹ̀ Mósè ìyá alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ní wípé ànábì wa Musa alayhi salatu wa salam ànábì wa Musa ó ṣe kí ni ó jagun orí ogun wọn náà ló jà òun náà ní pé àwọn ọmọ ogun Fáráò wọ́n jíde ogun sí Ọlọ́run sì ṣe kádàrá pé kó ṣe kí ni o kó bá wọn jà padà lọ́nà wo látara ibi Ọlọ́run pàṣẹ fún pé ó yá o létí òkun pupa náà ọ̀pá rẹ̀ sí omi kó ni ó sì ṣe kí ni ó pé sí méjì àwọn ọmọ ogun Fáráò sì wọnú rẹ̀ wọ́n sì ṣe kí ni wọ́n sì ṣègbè. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ànábì náà òun náà báwọn kèfèrí náà òun náà báwọn jagun ogun táwọn kèfèrí tí wọ́n sì bá ànábì wa jà ó jọ ti Mósè torí pé kí ni Mósè ti lọ tán kí Fáráò tó lọ ṣe kí ni o kó tó lọ kọ́ ọmọ ogun bá lójú ọ̀nà àbí kì í ṣe bẹ́ẹ̀ ni ànábì wa Muhammadu sallallahu alaihi wasallam òun náà wà ní Mẹ́dínà ní àwọn kèfèrí Mẹ́kà ń gbà náà lọ làwọn náà lọ kógun bá ànábì ní Mẹ́dínà ogun tánábì dá nìyẹn o tọ́pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì fi máa ń criticize ànábì lónìí pé apààyàn ni jagunjagun ni orí ogun tó dá nìyẹn o àwọn kèfèrí ló lọ kógun bá níbi tó wà tẹ́tẹ́ rẹ̀ Ọlọ́run sì pàṣẹ pé wọ́n ti kí ni o lọ fèsì wọn tá a bá wo lọ́jọ́ náà ànábì wa Muhammadu kì í ṣe jagunjagun kò kọ́ sí ogun níbi kankan kò ṣe kankan ànábì kan fẹ́ máa bẹ̀rù Ọlọ́run ni máa bẹ̀rù èmi ni mo rán ọ níṣẹ́ ànábì ni àwọn sójà tí ń bọ̀ yìí wọ́n tó bí 10,000 wọ́n pọ̀ mélòó láwa tá a jẹ́ mùsùlùmí mélòó ni wá gbogbo wa àdúgbìrì tá a ti lọ àdúgbìrì ọ̀rẹ́dà tá a ti lọ bó la ti fẹ́ fèsì àwọn tó tó bí 10,000 ọ̀gàn Ọlọ́run ni máa lọ èmi ni mo rán ọ níṣẹ́ṣẹ́ ibùdó bó jẹ́ ẹgbá bó jẹ́ ìjù lásán lẹ́ẹ̀mú dání ẹ̀yin ẹ máa lò ó ẹ máa fi kọlù wọ́n òní Ọlọ́run mọ̀ ìjà fún un. wọ́n sì bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ ànábì ṣẹ́gun àbí òṣègùn nǹkan pé lójúṣe Ọlọ́run nìyẹn wọ́n gba àwọn ànábì Ọlọ́run ló ní lójúṣe àti wọn tó lọ fún wọn. ànábì wa Ìsá alẹ́ ìsàlámù wàsálà nígbà ayé tiẹ̀ iṣẹ́ ìyanu ni tá a mọ̀ sí Jésù iṣẹ́ ìyanu báyìí lọ́lọ́run fún tiẹ̀ ìwọ o máa lajú àfọ́jú máa gbé àrọ dìbò ṣùgbọ́n gbogbo bó ṣe ń ṣe yẹn kì í ṣagbára rẹ̀ nílò agbára ta nílò àgbẹ̀bẹ̀ o òun mẹ́rin ẹgbẹ́ la kò lò ó that is number 1 ẹ continue fast yẹn
àti nínú ìjìlá ẹ máa gbọ́ o àti nínú ìjìlá yóò sì máa fòrè wọn sí ìwà rere ẹ wá wo ìjìlá tá a sọ yìí ìjìlá yìí òun ni ìwé tọ́lọ́run fún Mósè gbẹ̀rẹ̀ tó fún Jésù gbọ̀ngàn Ọlọ́run ti ìsáàtì ẹ̀ sínú mẹ́mórì Jésù ni lóbi jẹ́ wípé nígbà tó bí Jésù àkọ́dí tó Kùránì o gẹ́gẹ́ bí Kùránì ṣe gbé ìròyìn Jésù wá lọ́jọ́ tó bí Jésù gbọ̀ngàn ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ìròyìn ti Kùránì nípa Jésù nìyẹn ọjọ́ tó bí ló ṣe kí ni ló sọ̀rọ̀ kò dẹ̀ sínú Bíbélì kò sí yẹn Bíbélì tá a bá wo Suratu Maryam láti 19 láti verse 19 lọ́ba àwọn ló ti bẹ̀rẹ̀ nígbà tí Maria lóyún according to Quran. Òun màlẹ́kà wípé dájúdájú ìránṣẹ́ Olúwa rẹ ni èmi jẹ́. Màláíkà tó ń sọ fún Maria nípa ìbí Jésù ó wá ń sọ pé dájúdájú o ìránṣẹ́ Olúwa rẹ ni mí o. Ni èmi jẹ́ pé lèmi jẹ́ pé èmi yóò sọ fún ọ. Èmi yóò sọ fún ọ. Ní ìwọ ọmọkùnrin kan tí ó mọ́. Ìwọ ọmọkùnrin kan tó mọ́. Mọ́ríámọ̀ sọ wípé. Màríà wá dáhùn wípé. Báwo ni ọ̀dọ́mọkùnrin yóò ṣe wá fún mi? Báwo ni ọmọkùnrin kan ṣe máa wà fún mi? Nígbà tí abara kan kò fọwọ́ kàn mí. Nígbà tí mi ò tí ì mọ ọkùnrin rí. Bẹ́ẹ̀ ni èmi kò sì jẹ́ alágbèrò. Mi ì ṣalágbèrò. Ó wí pé bẹ́ẹ̀ ni yóò jẹ́. Màláíkà yẹn wá ń sọ ìyá ń gẹ́lẹ́ wá ń sọ fún Màríà pé bí ó ṣe rí nìyẹn o. Olúwa rẹ wí pé. Olúwa rẹ wí pé. Ó rọrùn fún mi láti ṣe é. Ó rọrùn fún mi Ọlọ́run láti ṣe bẹ́ẹ̀. Àti pé. Ká lè ṣe é ní àrísàmì fún àwọn ènìyàn. Kábàá lè ṣe é gẹ́gẹ́ bí àmì fáwọn èèyàn pé ṣé bọ́lá ní gba ayọ̀ kan tí wọ́n ní báyà rẹ̀ sùn kan tó di sá. Àti àánú láti ọ̀dọ̀ wa. Ẹ jọ̀ọ́ Ádámù Ọlọ́run dá látara erùpẹ̀ ní Ádámù láti ara erùpẹ̀ láì ní bàbá láì ní ìyá. Ó yà wá lẹ́nu àbí ó yà wá lẹ́nu? Ó yà wá lẹ́nu. Ọlọ́run tún wá yọ Éfà ó wá yọ jáde látara rẹ̀. Sọ́tà lè sọ pé Éfà ní bàbá ṣùgbọ́n kò ṣe kí ni kò ní ìyá. Ó yà wá lẹ́nu àbí ó yà wá lẹ́nu? Wọ́n ní Ọlọ́run ló egungun lójú kékeré báyìí gbogbo ẹ̀gbẹ́ báyìí ni gbogbo ṣe kí ni gbogbo ṣé Ọlọ́run ọba tó lè ṣe yẹn ni ó wàá ṣe ti Jésù tì àbí tí wọ́n ní bá ya rẹ̀ sùn tí ìyá rẹ̀ ó fi lóyún. So Ọlọ́run jẹ́ kó yára pé kó tún lè jẹ́ àrísàmì fún àwọn ilé tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ fún un pé èmi Ọlọ́run náà lágbára gan. Àfi kẹ́ ẹ dúró ti èmi Ọlọ́run lọ́lọ́run ti ṣe lóbi fi ọ̀rọ̀ Jésù sí bẹ́ẹ̀. Àti àánú láti ọ̀dọ̀ wa. Ọlọ́run ní àti àánú láti ọ̀dọ̀ wa. Ó sì jẹ́ ọ̀rọ̀ tí a ti parí. Jésù tẹ̀wé yẹn ó jẹ́ ọ̀rọ̀ tó ní Ọlọ́run ti parí. Ó sì ní oyún rẹ̀. Màríà wá lóyún. Ó sì gbé lọ sí àyè kan tí ó jìnnà. Ó wá gbé lọ sí àyè kan tó jìnnà torí pé ìtìjú bẹ̀rẹ̀ sí ní mú Màríà pé etí wo ni ó gbọ́ ní ìsàlágbèrè mélòókùnrin mo wá lóyún. Bọ́ọ̀mù ti fẹ́ ṣe kí ni táwọn yẹn bá bí mí lérò kí ni mo fẹ́ sọ fún wọn. Ìyẹn ló mú tó fi sá kúrò lé tó fi sá lọ sáyè kan. Títẹ̀ ìrọ́bí ọmọ sì mú un wá sí di ìkùkù tí wọ́n nínú. Ibẹ̀ ló wá lábẹ́ igi kan ló wà tí mímú ọmọ bẹ̀rẹ̀ sí ní mú. Ó wí pé yéè. Ó wá bẹ̀rẹ̀ sí ní kẹ́rora. Ó máa ṣe lára mi o. Ìbá ti kú síwájú èyí. Ìbá ti kú kó tó di pé màá gbé orú ọmọ bí olú òwúrò ìnira ìyáàgbé kí n ti jẹ́ ẹni tí a ti gbàgbé rẹ̀. Nítorí náà ó sì pè é láti ìsàlẹ̀ rẹ̀ pé má ṣe banújẹ́. Ẹ máa tọ́ màláíkà wá láti sàlẹ̀ pé má banújẹ́ ò máa yá. Dájúdájú Olúwa rẹ ti ṣe omi kan tí ń sàn ní ìsàlẹ̀ rẹ̀. Ṣé gbogbo tó fi bímọ yẹn tí ó fi rọrùn Ọlọ́run ti ṣe omi kan fún ọ. Àtúntì rẹ ní igi dàbínù sí ọ̀dọ̀ rẹ. Igi tó wà lábẹ́ rẹ̀ yìí ní igi yẹn èso orí ẹ̀ ó gbàgbọ́ fún ọ. Dàbínù tútù yóò rẹ́bọ́ sílẹ̀ fún ọ. Yóò rẹ́bọ́ sílẹ̀ fún ọ. Nítorí náà máa jẹ èso náà. Ìwọ máa jẹ èso náà. Kí o sì máa mu omi náà. Kó o máa mu omi náà. Kó o sì tutù ojú rẹ. Kó bá a lè tutù ojú rẹ. Nítorí náà bí wọ́n bá rí ẹnìkan nínú àwọn abara
tó bá rí ẹnìkan nínú àwọn èèyàn kí ó sì wí pé tó wí pé kí o sì wí pé kó o sì wí pé dájúdájú ti ṣe ìlérí ìmú ẹnu dúró fún pé Ọlọ́run bàbá aláàánú. ti gbọ́ léèrè ẹnìtì nípa ọmọ tó fẹ́ bí yìí nípa oyún tó bí yìí má dẹni gbòdìgbò yàgẹ́ tòbí síbẹ̀. nítorí náà èmi kò ní bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ lónìí. má bá ẹnìbọ̀dì sọ̀rọ̀. ó sì gbé wá bá àwọn ènìyàn rẹ̀. ó wá dọ̀dọ̀ àwọn èèyàn rẹ̀. ó gbé ọmọ náà dání. ó wá gbé ọmọ náà dání lẹ́yìn ní oṣù. ìrẹmọ́yámọ̀ dájúdájú. ẹ ti gbé nǹkan ìyanu wá. ó ti gbé nǹkan ìyanu wá ní láàrin ìgbà wo sí ìgbà wo. ìrẹ arábìnrin Haruna. ìrẹ arábìnrin Haruna. bàbá rẹ kò jẹ́ ènìyàn búburú. bàbá rẹ yìí ṣèyàn búburú. bẹ́ẹ̀ sì ni ìyá rẹ kò jẹ́ alágbèrè. ìyá rẹ yìí ṣalágbèrè. ó sì tọ́ka sí ọmọ náà. ó wá tọ́ka sí ọmọ náà. ó wí pé Màríà wá tọ́ka sí ọmọ náà pé báwo ni a ó ṣe lè bá ẹni tí ó jẹ́ ọmọ òpóònù tí ó wà ní orí ìtẹ́ sọ̀rọ̀. àwọn èèyàn rẹ̀ wá ń bí léèrè pé àbọ̀ láti máa bọ́ ọmọ tuntun sọ̀rọ̀. Ànábì Ìsá sọ pé bí Jésù ṣe bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ rẹ̀. dájúdájú èmi ni ẹrú sí Ọlọ́run. èmi ni ẹrú sí ó Ọlọ́run. fún mi ní tírà. ó ti fún mi ní ìwé. ó sì ti ṣe mí ní ànábì kan. ó dẹ̀ ṣe mí ní ànábì kò ó sì ṣe mí ní oníbùkún ní àyè yòówù tí mo bá bẹ́ẹ̀. ibi tí mo bá wà ó ṣe mí lóní ìbùkún. ó sì pa ìrun kíkí láṣẹ fún mi. ó ní kí n máa kírun àti sàká yíyàn. kí n dẹ̀ máa yọ sàká. nígbà yòówù tí bá ń bẹ láyé. níwọ̀n ìgbà tí n bá ń bẹ ní. àti kí n máa ṣe fún òbí ìyá mi. kí n dẹ̀ máa ṣe sáwọn òbí mi àti ìyá mi. Ọlọ́run kò ṣe mí ní ajẹyìn nípa. Ọlọ́run ò ṣe mí lájẹrí nípa olórí burúkú ọmọ. kí àlàáfíà kí ó máa bá mi ní ọjọ́ tí a bí mi. ó tiẹ̀ ti tó bá wọn. Okay. That is ìròyìn Jésù according to Quran nìyẹn. So làwọn ti máa ń sọ wípé àwọn tá a jẹ́ mùsùlùmí àgbà Jésù gbọ́ o. Ẹni. Wàláì. Bọ̀ àwọn èèyàn máa ń rò pé àgbàgbọ́ àwọn ìgbàgbọ́ táwọn kan gbàgbọ́ lórí Jésù tó tako tọ̀dọ̀ tàwọn làwọn ẹgbò against tó kò rí bẹ́ẹ̀. Tá a dẹ̀ máa ṣàlàyé gbogbo ẹ̀ náà kọ́lọ̀ fún aláǹfààní. Now ẹ wá wò ó nínú kùnà tá ń ká yẹn pé a bá kọ́ ọ́ lé àdébí wa Muhammadu. Sọlá a máa ba nínú Ìnjílà lóòótọ́ àrí Ìnjílà yìí mọ́ ṣùgbọ́n tá a bá wò lọ wò bọ̀ nínú ìwé Bíbélì Matthew, Mark, Luke, John ló jẹ́ ìwé tó jẹ́ pé ó sọ̀rọ̀ nípa Jésù dáadáa díẹ̀ nínú Bíbélì. Àwa wò ó nígbà tó wá di John chapter 1 láti verse 19 to 21. èyí sì ní ẹrú Jòhánù. wọ́n wá lọ bá Jòhánù afẹ́fì ìwé ọ̀rọ̀ yẹn múlẹ̀ tí Kùránì ń sọ nípa Ànábì Muhammadu o. Sallallahu alaihi wọ́n wá wasallam. lọ bá Jòhánù nígbà yóò Jòhánù. nígbà tí àwọn Júù rán àwọn àlùfáà. àwọn tó wá rà àwọn àlùfáà wọn àti àwọn ọmọ Léfì. àtàwọn ọmọ Léfì láti Jerúsálẹ́mù wá. láti Jerúsálẹ́mù wá láti bí léèrè yìí pé ta ni ìwọ ń ṣe. láti lọ bí Jòhánù léèrè pé ta ni ìwọ ń ṣe. ó sì jẹ́wọ́. Jòhánù jẹ́wọ́ kò sì sẹ́. kò sẹ́. ó sì jẹ́wọ́. ó sì wí pé kì í ṣe Kristi náà. èmi kì í ṣe Kristi náà nọ́mbà 1 nìyẹn. wọ́n sì bí i pé wọ́n bí lèrè pé ta ni wá ṣe. ṣé Jésù ni ọ́ ṣé Kristi ni ọ́ ó lè ní í ṣe Jésù o. wọ́n tún wá bí lèrè pé ta ni ìwọ ń ṣe. Èlíjà ni ọ́ bí. àwọn bí lèrè pé àbẹ́mi dàtọ̀ lọ lọ́jọ́ kìíní àná. ó sì wí pé àbọ̀ èmi ọdún kí ló tún sọ. ó sì wí pé bẹ́ẹ̀ kọ́. ó bá tún dáná pé èmi ń ṣe Èlíjà o. wọ́n sì tún bí léèrè wípé àwọn bí lèrè pé ìwọ ni wòlíì náà bí. ibi tá a ti ní wàhálà nílé ibi tí pírọ́blẹ́mù ti ṣẹlẹ̀ gan-an rèé ibi tó ti da gbogbo ẹ̀rú nù. ṣé wọ́n ni wòlíì náà bí? ó sì dáhùn wípé ó wá dáhùn wípé bẹ́ẹ̀ kọ́. ìyẹn ni ìbéèrè a máa ń béèrè lọ́wọ́ tó bá jẹ́ Christian bí àwọn èèyàn wa pé òkè níbẹ̀ yẹn wọ́n dárúkọ Kristi náà wá wọ́n dárúkọ Èlíjà 2 ó wá kúkú dárúkọ ẹnì kẹta wọ́n wá fi wòlíì náà sí ẹgbẹ́ sẹ́ni kẹta yẹn ò lórúkọ ni àbí Jésù ni wòlíì àbọ̀ òtún ni wòlíì náà. ohun tó dá wàhálà alẹ́ ní ayé lónìí nìyẹn o àbòsí ohun tó dá wàhálà alẹ́ nìyẹn bọ́ àti ìlọ́gbìn yẹn agànmú bẹ́yẹn wá ni. sọ yẹn la máa ń béèrè wòlíì náà yẹn ṣé wòlíì náà yẹn ò ló kọ
tá a ní wòlíì náà wẹ̀ wọ́n ti dárúkọ Jésù wọ́n ti dárúkọ ìdíjà wòlíì náà yẹn tá a ní tọ̀hún sẹ́kù lòun kọ́ ni. so definitely ẹsẹ̀ pé ó lórúkọ wọ́n ṣe àkòsí lórí ẹni àbí wòlíì Látìfù ni. káwọn èèyàn má bàa gbàgbọ́ nínú wòlíì náà àwa sì ti mọ wòlíì náà. àdúgbò ní ọmọdún sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀. ẹlẹ́ẹ̀kejì tó fi jẹ́ pé Muhammadu yìí ẹni pàtàkì tó wá parí iṣẹ́ gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run tá a gbọ́dọ̀ ìwé mìíràn tá a ti gbọ́dọ̀ ẹ mọ́ ti lọ bẹ̀yẹn àti gbọ́dọ̀ tá a ti gbọ́dọ̀ ṣe kí ni tá a ti gbọ́dọ̀ mọ kíra wa kó oríire pé àjọmọ lẹ́yìn ànábì Muhammadu. sallallahu alaihi wasallam. ṣé rí ohun tí ó ń bẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni pé ṣé láàbù Quran ó wá ṣàlàyé Bíbélì fáwọn ọmọ ará ayé ni bọ̀ àwọn èèyàn ò fẹ́ gba ohun tí kò wá ní ìṣọ̀gbọ́n. lálẹ́ yìí ẹ̀yin ìyẹn wà ní bínú wá sí wa afẹ́ fọdún díẹ̀ ọ̀tá àwọn afẹ́ lójú dáadáa ní àwọn àyè tán yányán. torí pé ẹ̀rí àwọn àṣírí kan wà tó ń fi pamọ́ fọ́mọ èdè èèyàn nínú Bíbélì àti Kùránì tá a gbọ́dọ̀ ṣàlàyé fáwọn èèyàn kan pọ̀ kọ́dẹ̀ lọ sí kọ́dẹ̀ wò pé tó wá bẹ́ẹ̀ àdúgbò sí bẹ́ẹ̀. aláwọ̀kọ́ ni pé in Quran chapter 10 verse 37 Al-Quran yìí ẹgbọ́n o Al-Quran tẹ̀ ń wò ṣé rí ibẹ̀ kan tí ó kọ́ di Al-Quran ni pé ẹ máa kò sí ni ẹ máa rí the word Quran nínú Quran. Quran ẹ máa rí nínú Kùránì ṣùgbọ́n the word Bible lórí Bíbélì nínú Bíbélì láyéláyé kò pọ̀ ìyàtọ̀ tó wà ń bẹ̀ nìyẹn. Al-Quran yìí ẹgbẹ́ báyẹn inú Kùránì la tún ti ń ka o tí Kùránì fún sọ pé Al-Quran yìí ṣe ohun tí a lè dá ronú ṣe pé Kùránì yóò kì í ṣe ohun tá a lè dá ronú ṣe jẹ́ láti ọ̀dọ̀ Ọlọ́run. ìwé ló fa lórí tó fi jẹ́ pé táyé bá sì ń jáyé o táyé bá sì ń jáyé o táyé bá sì ń jáyé o Kùránì ò ní yàtọ̀ síra wọn táyé káyìká náà ló ń fún un. bẹ́ẹ̀ni. lọ́jọ́ pé Kùránì kan ló ń lé ṣàǹgù yìí òun náà ló ń lé Ṣògo náà ló ń lé Ìbàdàn náà ló ń lé Ọ̀yọ́ náà ló ń Nàìjíríà náà ló ń Germany náà ló ń Ghana náà ló ń India náà ló ń England káàkiri gbogbo àgbáláyé ẹ̀yọ kan ṣoṣo mẹ́rin. ìyẹn ló fi rọrùn fọmọ mùsùlùmí láti lọ ilé kéwú kó ké Kùránì kó ṣe wòlúmọ. bẹ́ẹ̀ni. kò sẹ́ni tó lè ké Bíbélì láyéláyé ìwọ ló wà ń lò. ṣé reverse standard ni àbí kí n jẹ́. torí fashion Bíbélì pọ̀. àbí kúrin so jẹ́. kò sí eléyìí tí a lè sọ pé a fẹ́ ké inú ẹ̀. ìyàtọ̀ tó wà ń bẹ nìyẹn. tá a máa ń jẹ́ káwọn ọmọ aráyé mọ̀ pé kò jọra wọn o ẹ má fi lè wọn. Al-Kùránì yìí kì í ṣe ohun tí a lè dá ronú ṣe. Kùránì àwọn èèyàn ti gbìyànjú wọ́n ti tíráìlì lórí gan pé Kùránì yìí ó yẹ ká lè máa rìváìsì ẹ̀ ó yẹ ká lè tọwọ́ bọ̀ ó yẹ ká tọwọ́ bọ̀ ó yẹ ká máa rí bàbá wa ìmáàmù mọ́sálásí Àrẹwà fashion of the Quran àbí so wọ́n ti ṣègbìyànjú ẹ̀ gbogbo kò bọ́ sí. bẹ́ẹ̀ni. so ìyẹn lásán ó tó ultimate miracle fọwọ́ tá a jẹ́ mùsùlùmí tó yẹ kọ́kàn wa ó fi balẹ̀ ní gbogbo àgbèká yòókù tá a bá wà pé ìwé wa yóò ìwé òdodo ni láti 1444 years ago kí ìwé kan ṣoṣo wà kó mọ́ ní revise kó mọ́ ní new edition kó mọ́ ní pé à ń revise pé this is Nigeria fashion kò ní Old Testament. kò ní òdì kò ní new. Allah. so ìyẹn lásán ó tó priority fún alọ́tọ̀. bẹ́ẹ̀ni. tí a gbọ́dọ̀ fi máa dunú bá kíra wa kú oríire. Alhamdulillahi Rabbil alamin. nínú Kùránì sọ̀rọ̀. Al-Quran yìí. Al-Quran kì yìí. í ṣe ohun tí a lè dá ronú ṣe. sẹ́ni Kùránì yìí kì í ṣe ìwé kan tá a lè dá ronú ṣe. láì jẹ́ láti ọ̀dọ̀ Ọlọ́run. ṣé rí gbogbo ọ̀nà tí kèfèrí lè gbà láyé láti máa ta inú àbùkù gbogbo Kùránì
gbogbo ẹ̀rọ náà perfect. Allah. lálàkọ̀kọ́ ànábì wa Muhammadu sallallahu alaihi wasallam ọlọ́run fún Al-Kùránì kan tó fi rán kò mọ̀wé Bẹ́ẹ̀ni. kò lọ sùkúrù. Allah. ìyẹn kọ́kọ́ jẹ́ nọ́mbà wà àkọ́kọ́ gan-an táàbí kọ́kọ́ gba Al-Kùránì gbọ́ kò mọ̀ ọ́ kọ kò mọ̀ ọ́ kà bó ṣe ń sọ́ọ̀sù yóò máa sọ fáwọn lẹ́yìn rẹ̀ wọ́n sì ń kọ́ ọ́ lẹ̀. nígbà tó fẹ́ kọ́ tán ó pe ọba àwọn ọmọ lẹ́yìn rẹ̀ ó ní ó yá ẹ máa tú kìíní yẹn kà ẹ máa tú kà sí ilé tí báyìí kí n máa gbọ́. ìgbà tó tú kà sáà níbi ìlú títà níbi ìgbọ́ yàrá rẹ̀ bẹ́ẹ̀ ṣe rí fáàsì eléyìí Suratu Israeli ni ọmọ ẹgbẹ́ ẹ̀kọ́ ọ̀lẹ̀ fáàsì eléyìí Bákọ́rà ni ọmọ ẹgbẹ́ ẹ̀kọ́ ọ̀lẹ̀ láti máa sọ pé níṣojú ayé ànábì fún ara rẹ̀ òun ló wá rí ìjà Kùránì kó tó kù láyé. tí ìbá ṣe ànábì ní Kùránì ò bá ní problem òun ló wá rí ìjẹ́ everything níbi tí ṣáta kọ̀ọ̀kan yóò wà ṣáta òkìláàsì ibi ìwé ogun fálákì òun ló wà báyìí nọ́ọ̀sì òun ló wà báyìí ànábì ló láàrin gbogbo ìsílẹ̀ ìdàgbà níbi wa lọ pé wọ́n wá compile sínú ìwé tó fi wá ju ìwé ìdúró tó báyìí tàbí ó kà á. so oníṣojú ayé ànábì náà ṣe kó jọ pété ẹni bá rẹ ní gẹ́gẹ́ wọn kò jẹ nítorí dáná ìwé ló wà ń jẹ òṣùpá ànábì ló ń sọ fún báyìí pé eléyìí Bákọ́rà ni ó mọ̀ ẹgbẹ́ eléyìí Suratu Maryam ni ó mọ̀ ẹgbẹ́. ó ní base 19 ṣe jáde. wọ́n ti ní base 19 ṣe jáde màá ṣàlàyé base 19 yẹn kó o kò ṣàlàyé ẹni ṣókí ẹ máa wọ oníwọ̀nba màá kẹ́kọ̀ọ́ ra ṣe ṣókí mo lè mọ̀ ṣe tán dáadáa lálẹ́. mo máa ń sọ pé tó bá yẹ pé kì í ṣe ànábì sallallahu alaihi wasallam wọ́n kó Al-Kùránì dọ̀nu wọ́n perfect ìgbótókò láyé ni wọ́n ń pe kíní kan ní base 19 ṣẹ́ni base 19 yìí ó ní í ṣe nípa òǹkà tá a máa ń kà ní sùkúrù áìdá ní òǹkà ìwé Yorùbá ni tàbí òyìnbó tàbí ti Lárúbáwá òǹkà yẹn ó bẹ̀rẹ̀ láti 1 2 3 4 5 6 7 8 9 ẹ rí i pé 9 yẹn ni highest number tó tóbi jù ní ogún òǹkà àbí bẹ́ẹ̀ kọ́ lẹ́yìn náà kí ló kàn òdo ẹ̀yìn wánù ẹ̀yìn odò báyìí. náà ẹ wá wò ó wánù òun ni nọ́mbà tó ń jẹ́ lowest number nínú òǹkà àdègbọ́dọ̀ rí 1 kátó lè rí 2 kátó lè rí 3 3 yóò fi dé 9 bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. náà ẹ wá wò ó ẹ wo Kùránì ẹ wo Quran chapter 96 tó jẹ́ àyà àkọ́kọ́ tó lọ kọ́kọ́ sọ̀kalẹ̀ fáwọn wa Muhammad. tọ́lọ̀ tí ń sọ fáwọn ẹbí pé ní ìkà bẹ̀rẹ̀ sí ní mọ̀ kà tẹ́ ẹ bá wò ó dáadáa ẹ máa wò ó láti Quran chapter 96 yẹn sí 114 yẹn tá a bá kà á ẹ máa rí ojú èmú jáde ẹni tó mo sọ́lẹ̀ ìgbẹ́ pé 1 àti 9 ó jẹ́ kí ló jẹ́ 19 àbí kì í ṣe bẹ́ẹ̀ ni ẹ á máa wò ó màá máa kà ń sìn àwọn máa bá mi ka 1 2 3 rẹ̀ Quran chapter 96 to 100 to Quran chapter 114 tó jẹ́ Suratu Nas tó parí Kùránì tàbá wá kà láti 96 yẹn sí 114 yẹn ẹja wo lo nọ́mbà tí ó kù jáde ẹ máa wò ó 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 16 112 17 113 18 114 19 ilé gbé jáde 1 àti 9 yẹn ṣẹ́yìn bá wàá gbé Kùránì wo ṣáátà ìlọ́nà ti yọ bísímì láì rà mọ́nù kúrò Suratu Tawbah Quran chapter 9
inú ṣápá ọlọ́run lọ́ọ́ dá padà sí tó ti pé méjì. Mọ́mí that is Quran chapter 27. Ẹ tún dá Kánẹ́ẹ̀sì 27. Ẹja wèrè tí ó tún gbé wa. Ẹ máa wò ó 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 21, 20. 21, 22, 23, 24, 25, 26, 27, 19. Àtẹ̀bí. Kí ló tún gbé wa? 1 and 9. 1 and 9. Now, tẹ́ bá lọ wo Bísímìláì Ràhmánì Ràhím tó wà lórí Fátíà, aláàfin mélòó ló wà nù ẹ̀? Bàbá máa ń sẹ́yìn bá wa kà á. Ẹ wọ́n bá a kà á. Ẹ máa pọ̀ ẹ jáde. Àwọn aláfẹ́lẹ̀ ọ̀kan afẹ́mọ́lò Bísímìláì Ràhmánì afẹ́mọ́lò tó alifábẹ́ẹ̀tì àbí àti òǹkà tó ní afẹ́mọ́lò alifábẹ́ẹ̀tì. Láti ń sọ wípé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òun ló kó Kùránì níjọ tí wọ́n bá àwọn ọmọ lẹ́yìn rẹ̀ ní lónìí problem kótókó láyé. Wọ́n bá ń gbé fún wọn. Wọ́n mọ ibi tí Fátíà wà pẹ̀fọ́ máì. Àwọn aláfẹ́ rẹ̀ bá wà káwọ́. Àwọn àkàwọ́ tuntun yẹ. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13. Apákan àwọn náà òun náà tó náà bá ka náà wọ́n ṣe mistake dàgbà. Wàhálà 19 wà ń bẹ̀ gbogbo àwọn aráàfin yẹn. So nǹkan fẹ́ lọ́nà ni pé 19 náà ẹ wá wò ó. Dájúdájú. Àwa náà ni a sọ àlùkùránì yìí kalẹ̀. Kùránì tẹ̀ ń wọ́yẹ èmi Ọlọ́run ló sọ ọ́ kalẹ̀. Ìṣọ́ra yóò sì máa bẹ pẹ̀lú rẹ̀. Ìṣọ́ èmi Ọlọ́run yóò máa bẹ lórí ẹ̀. Dájúdájú. Dájúdájú. Àwọn ẹni tí wọ́n ṣe àgbàgbọ́ sí ìwé. Àwọn ẹni tó ṣe àìgbàgbọ́ sí ìwé náà. Nígbà tó wá bá wọn. Nígbà tó wá bá wọn. Ẹni ìparun ni wọ́n. Ọlọ́run ẹni ìparun ni wọ́n o. Pé dájúdájú. Àti pé dájúdájú. Ó jẹ́ tí àkàn tí ó ní agbára. Ìwé tó mọ̀ lágbára gbọ̀dọ̀ Kùránì. Ìbàjẹ́ kò lè wá bá láti wájú rẹ̀ Ànábì. Ọlọ́run ní ìrẹ́ Ànábì. Ṣé irú ìbàjẹ́ òní bá nígbà tó bá ń bẹ láyé? Bẹ́ẹ̀ sì ni kò lè wá gba ẹ̀yìn ẹ wá bá. Nígbà tó o bá lọ tẹ́lẹ̀, ìbàjẹ́ òní bá Kùránì. Ohun tí a sọ̀kalẹ̀ ní láti ọ̀dọ̀ ọba ọ̀jọ̀gbọ́n. Ohun tá a sọ̀kalẹ̀ láti ọ̀dọ̀ náà ọba ọ̀jọ̀gbọ́n. Ọba tí ẹ̀yin tọ́ sí. Ọba tí ìlú tọ́ sí. Àtẹ̀yìn. Ẹjọ́ láti gbàgbá lẹ́bí ti wá lọ sí. Ṣé ìbàjẹ́ bá lè Kùránì? Láyé ni. Ọ̀rọ̀ Ọlọ́run ni. Ní Kùránì ò ṣe dàbí ìwé mìíràn tó pọ̀ jàǹtìrẹrẹ. Ṣé kọ́lá òkú ṣe dáadáa fún wa? Bọ́ọ̀lù àdébù wá ṣe bó ṣe rí ní ètò lọ́la gbọ́dọ̀ ní wọ́n ní àǹfààní láti kí àdébù dáadáa. Àwa fẹ́ wọ ní tọ́pìkì lọ. Kí ni iṣẹ́ àwọn àdébù Ọlọ́run? Kí ni wá ṣe láyé? Kí ni pọ́pọ́ọ̀sì wọn gan? Báwo ló ṣe ní ká ṣe Ọlọ́run gẹ́gẹ́ bí mo ṣe ń sọ ń bí lánàá? Pé àwọn ànábì Ọlọ́run yìí ìwásáyé wọn
ṣé òòṣà ló ní ká sìn ni àbọ̀ ní ká sin àwọn. àwa tá a jẹ́ mùsùlùmí sáàmù ẹ̀sìn wọn lójú sá. àwa tá a jẹ́ kìrìsìtẹ́nì sáàsì Jésù. àwa tá a jẹ́ lẹ́gbẹ̀ẹ́ olóòṣà alábàálágbé ìbílẹ̀ sáàmù ẹ̀sìn Ṣàngó sáàmù ẹ̀sìn Ọbàtálá. tábà wá ń sin gbogbo àwọn yẹn sọ́nà làwọn yẹn. ṣé Jésù náà sọ́nà ni Muhammadu náà sọ́nà ni kí wá ní àwọn òjíṣẹ́ náà wá ṣàlàyé fún wa bóyá ló ṣe ràn wọ́n náà fún wa. ṣé rí gbogbo àwọn òjíṣẹ́ náà pátá gbogbo bí wọ́n ṣe ké tó ní ìgbà ayé tiwọn náà àwọn tó gbogbo mọ̀gbọ̀ àwọn tí ó sì gbọ́ sì gbọ́. ṣé ìdásí máa ń sọ fún wa pé ẹ má jẹ́ ọjọ́ wa lójú wípé ẹni tá a bá sọ tó bá gbà síláàmù kó kíra rẹ̀ kó oríire. ẹ mọ̀ bí ọlọ́run sọ fún nínú Quran chapter 49 verse 17 ẹ máa gbọ́ gbọ́dọ̀ ṣe sọ o láti má gbọ́dọ̀ ní tó bá di muslim ó dùn lórí ara ẹ̀. there is no compulsion in religion. gbogbo àwọn tó ń criticize Islam pé ẹ̀sìn apààyàn ni àwọn àwọn máa ṣe ègún fún ọ. ọmọ ọmọ yẹn ní pákáleke láti ṣe ẹ̀sìn ni àwọn tó bá sọ pé wọ́n ń ṣe bẹ́ẹ̀ wọ́n ń ṣe mùsùlùmí. mo máa sọ bẹ́ẹ̀ nìkan wọn ní tó bá gbé orí nǹkan ẹ̀fẹ́ gbé nínú ẹ̀fẹ́ ẹ̀sìn ìsìláàmù ẹ̀sìn apààyàn ni gbogbo èèyàn tí ń bẹ láyé ní ẹ̀ka ti pa tó. orí èmi báyìí Johnson tẹ́lẹ̀tẹ́lẹ̀ former pastor tí mo wá gba ìsìláàmù orí àwọn ìdúró èyí tí wọ́n ti fi muslim ó yẹ kí n ti gbọ́ pé orí gbogbo wọn dànù. but ìsìláàmù kì í ṣẹ̀sìn bẹ́ẹ̀ àwọn kan náà ń criticize ìsìláàmù bẹ́ẹ̀ náà ń fi orúkọ ibú tí ìsorúkọ ìsìláàmù ló fi wé ìsìláàmù. wàhálà ẹ̀sìn tó dáa jù láyé àti òun ìsìláàmù ni ẹ̀sìn tó ní ètò tó ní ìlànà. irun tá a bá kí ní mọ́sálásí Arẹwà ń bì tá a bá kí ní mọ́sálásí Akátá Òkè Òyìn tí ò ní yàtọ̀ àṣírà rárá fàtíà tá a bá kà ń bì ní Akátá Òkè Òyìn tó ní ìlànà bọ́dẹ̀ tí máa kàkà kí gbogbo àgbà ńlá ayé wù yẹn. ẹjọ́ sórí ẹ̀sìn bẹ́ẹ̀ wọ́n yẹ ká ti ṣàwé wa ìdúmọ̀ ni wù ìdúkòkò mọ́ ni wù ìgbógun ti ìsìláàmù ti wá pọ̀ débi wípé àwa mùsùlùmí gan àgbéjáde àti ṣe wá sí i. ìyẹn ló gbà wá rí ìfìdájọ àwa jẹ́ olùkọ̀yà fún ìjọ ìtọ́gbọ́n láti máa bá wọn pé ohun tó kú dẹ̀ bí wọ́n sì láàmù yẹn kò rí bẹ́ẹ̀ bó bá ti ṣe ìsìláàmù èèyàn ṣòfò nìyẹn wàhálà ìgbẹ́gbẹ́ ni o torí gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run ohun tó wá polongo fún wa nínú ayé náà ni pé ká jupá jùsẹ̀ sí ìlànà tọlọ́run nǹkan pè ní mùsùlùmí nìyẹn. so ìwọ wá ní àwọn àlàyé tá à ń ṣe fáwọn èèyàn ànábì wa náà alẹ́ sàlátù wa sàlámù ní ànábì wo tá a mọ̀ sí náà nínú Bíbélì òun náà jíṣẹ́ fáwọn èèyàn gbà yẹ bóun ló ṣe jíṣẹ́ Quran chapter 71 verse 1 to 27 ẹ̀dá gbọ́ ẹ̀rù bó ṣe jíṣẹ́ fáwọn èèyàn rẹ̀ wọ́n kọ́ tí wọ́n gbọ́ wọ́n ṣàgbé dájúdájú àwa ni ará níṣẹ́ dájúdájú àwa alára ànábì mú àníṣẹ́ sí àwọn ènìyàn rẹ̀ pé sí àwọn ènìyàn rẹ̀ wọ́n ṣe wípé ìkìlọ̀ fún àwọn ènìyàn rẹ̀. gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run olùkìlọ̀ ni wọ́n wá ṣèkìlọ̀ fún àwọn ayé yìí.
Ànábì Nóà sọ pé. Ànábì Nóà wá sọ pé. Olúwa mi. Olúwa mi. Dájúdájú wípé àwọn ènìyàn mi lóru. Mo ń pè wọ́n lóru. Àti lọ́sàn-án. Àtọ̀sán àtòru lárí ìfúnṣiyí fún bíbí ṣe wáàsí ló fi ń pe àwọn èèyàn sójú ọ̀nà tọ́lọ́run. Ìpè mí náà kò lé wọn kún kinní kan àfi sísá kúrò ní ojú ọ̀nà tọ́lọ́run. Gbogbo bá a ṣe ń pariwo tó fáwọn ọmọ èdè èèyàn pé ẹgbà tọ́lọ́run ẹgbà tó bá a ṣe ń sọ tó náà kò wọ́n ní etí wọn. Àti pé ní ìgbà yòówù tí bá ń pè wọ́n. Ní ìgbà yòówù tí mo bá ń pè wọ́n. Pé kí o lè forí jì wọ́n. Pé kó o lè forí jì wọ́n. Wọ́n á fi ọmọ ẹ̀ka wọn dí etí wọn. Wọ́n á fi ọmọ ẹ̀ka wọn dí etí wọn. Wọ́n á sì tún fi aṣọ borí. Wọ́n wá faṣọ borí pé gbogbo tí ń ṣe ni wọ́n lọ wọ̀n rán. Bẹ́ẹ̀ ni mo ti gbẹ́ pé lálẹ́ ìbá ti ń sọ ìgbà rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ni ó daṣọ borí sí. Ní ètò ìwúgbọ etí pé kẹ́tẹ̀kẹ́tẹ̀ làbá ló ń sọ. Kò tiẹ̀ síríọ̀sì. Ṣé wá sí ní ṣe yẹn? Wọ́n wọ̀ rí kì í ṣe wá sí. Òdìdá ẹ̀fà accountability ọ̀ọ́dàjọ́ náà wájú ọlọ́run. Wọ́n sì rí ilẹ̀ sísin sí orí ẹ̀ṣẹ̀. Wọ́n dẹ̀ tún lékún nínú ẹ̀ṣẹ̀ bá a ṣe ń pátó ẹ̀yọ́ ẹ̀yìn náà wò ó bá a ṣe ń ké fáwọn èèyàn tó tọ́ mọ náà tó. Ilé ayé náà wọ́n ti sì mọ̀ ni. Wọ́n máa ń pààyàn ṣe lọ́dọ̀ ni. Wọ́n máa ń kidnap àwọn èèyàn mọ̀ ni. Àwọn èèyàn mọ̀ gbọ́ wọn ọmọ ìgbọ́ra wọn lójú náà. Ọmọ ògbé bàbá lójú, bàbá ògbé wọn lójú, wọ́n bá dúró bẹ́ẹ̀ ṣe ní ètò òògùn. Bá a ṣe ń ké tó náà. Ó fẹ́ lọ ṣòfò náà nù nìyẹn. Ọlọ́run ní ká ṣòfò. Àmín. Tí o gbà Lẹ́yìn náà. Dájúdájú. Èmi pè wọ́n ní gbòòrò. Mo pè wọ́n. Yóò rọ òjò fún yín ní òjò púpọ̀. Yóò rọ òjò fún yín ní òjò púpọ̀. Àti pé yóò fi àwọn owó àti àwọn ọmọ yín ràn yín lọ́wọ́. Gbogbo owó ọmọ tó ń wá káàkiri tó bá ti dọ́là ọmọ tó tọrọ àforíjì ní lọ́wọ́ rẹ̀ tó kó inú ẹ̀sìn rẹ̀ gbogbo ìyá táwọn náà padà sí fún ọ. Àti pé yóò ṣe àwọn oko àti àwọn odò sísàn fún yín. Kí ní ṣe yín tí ẹ kò ní ìrètí títóbi láti ọ̀dọ̀ Ọlọ́run? Kí ló dé tẹ̀ fi gbogbo ìrètí yín sọ́dọ̀ Ọlọ́run? Àti pé dájúdájú. Ó ti dá yín ní ìgbà kan lẹ́yìn ìgbà. Àbí ẹ kò rí bí Ọlọ́run ti bó ṣe rí kò jẹ́ kó ti ẹ̀jẹ̀ ìrìn lójú. Pé ẹgbẹ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ìbẹ̀lẹ̀ àwọn kan ti ní Àwọn olóòlè báyìí sọ́mọ́ ti dúdú lóróró. Ọgbẹ́dẹ̀ sọ pé kò sọ lọ́run máa ń pè wọ́n ní free thinker. Wọ́n ní there is no God. Wọ́n dẹ̀ dàgbà sí lójoojúmọ́. À ń dàgbà lójoojúmọ́ o. À ń jẹun o. À ń gbé àwọn ẹjọ́ ọmọ fọ́jú jù ẹ̀wọ̀n náà wàhálà mi tún wẹ́rẹ́ lọ́wọ́. Ẹni tó wá dán náà wọ̀ ẹ̀dọ̀ òní kọ́bọ̀. Àjọkẹ́ ayé. Àjọkẹ́ ayé yìí ṣe é rí sẹ́ni tó wá jẹ́ pé Ọlọ́run ṣe wí pé kéèyàn tó máa rí omi kò gbọ́dọ̀ lọ kírun. Kò sẹ́ni tí òun kírun tọ́lá yìí. Kò ní lo omi lọ́jọ́ yẹn nìyẹn. Gbogbo orí ló ti. Bó ti bẹ̀ pé tó bá kírun kò sóhun. Tọ́ba ní kó kírun wá mi lò wà láyé òkè. Ṣùgbọ́n torí pé Ọlọ́run ti fi àrà náà ń tò ó. Kò jẹ́ káwọn èèyàn dọ́nà mọ̀. Ẹni tí ò mọ́nà ń lówó lọ́wọ́, ìwọ tó wá mọ́nà gan-an, ó lè sí lóore. Kọ́bọ̀ òru, ọwọ́ lọ, ìwọ tó wà lọ́wọ́ lọ.
tó o mọ̀ ọlọ́run ọwọ́ lọ́wọ́ bẹ́ni tó fẹ́ lọ́wọ́ pé wá gbẹ náà lóòrùn tó ṣèǹdà wòrì look at me ọlọ́run mo ti fẹ́ gbàgbọ́ pẹ̀lú ewé ìwú ọlọ́run tèmi ohun tó fà á tí kébèrè ṣe pọ̀ láyé nìyẹn o tó sì ṣe orí láyé òkè parẹ́ nìyẹn. bẹ́ẹ̀ ni ọlọ́run náà ló so ṣe. àwa tá a dánwò ọ̀nà fún àwa ni ká kíra wa kú oríire. alhamdulilayi. torí kí èso ló máa ronú kó jí láàárọ̀ kó wò ó pé ta lẹ́yìn àkọ́kọ́ jọ́sí fún tó wá ronú pé ọlọ́run mọ̀ ní kó jẹ́ ìgbà mọ́sálásí lọ kó lè lọ kí òkú ọlọ́run wà láàrin owó gidi ni wà láì. bẹ́ẹ̀ ni. oore tí ò kọ́ náà ni ìyẹn lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ìmọ̀ náà ni àti wá sí ọlọ́run ni bá ṣe ṣe ọlọ́run wá dá wàhálà lẹ́nu rẹ̀ àlejò wa ní bó ṣe ṣe nìyẹn o bó ṣe sọ fáwọn èèyàn ìyẹn nìyẹn ó bá báwọn Quran chapter 26 verse 123 náà àlejò wa rúd ẹgbẹ́ náà ti sọ fáwọn èèyàn. àwọn aráàjì pé àwọn òjì. ṣé ẹgbẹ́ báyẹn àwọn ìran aráàjì nígbà ayé tiwọn náà òjíṣẹ́ wọn kò ló bu ọ. nígbà tí arákùnrin wọn rúdù sọ fún wọn pé. nígbà tí arákùnrin wọn rúdù sọ fún wọn pé. ẹ kò yí wàá páyà ọlọ́run. ṣé ẹ ní páyà ọlọ́run ni. dájúdájú. dájúdájú. èmi jẹ́ òjíṣẹ́ kan. dájúdájú mo jẹ́ òjíṣẹ́ kan. tí a fi ọkàn tán fún yín. tá a fi ọkàn tán fún yín. nítorí náà ẹ páyà ọlọ́run. nítorí náà ẹ bẹ̀rù ọlọ́run. ẹ sì tẹ̀lé mi. ẹ tẹ̀lé ohun tí n bá sọ. àti pé. èmi kò béèrè ẹ̀san lọ́wọ́ yín fún. èmi kò béèrè ẹ̀san lọ́wọ́ yín fún. èmi kò béèrè ẹ̀san lọ́wọ́ yín pé kẹ́sì kí ni o kẹ́ ẹ tẹ̀lé mi. ẹ̀san mi ọ̀dọ̀ olúwa gbogbo ẹ̀dá ló wá. ọlọ́run ló sọ mí lẹ́sìn pé mi náà ṣe ń ṣe báyìí. ẹ̀yin àwọn ilẹ̀ ńlá lásìkò gbogbo. ó bẹ̀rẹ̀ sí tó ìṣẹ̀ tí tó fi dúró bẹ́ẹ̀ lónìí yẹn. ókè. náà ẹ wọ́n bá ń padà lọ sí Quran chapter 49 17 yẹn. ṣé láwọn tó ń di Muslim tàbí tó ń gba Islam ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń rò pé torí bàbá àmàmù làwọn ṣe di mùsùlùmí. wọn yóò sì lè kú fún ọ. ṣẹ́gbẹ́ o ọlọ́run rẹ̀ ànábì ṣé láwọn tó gba Ìsìláàmù látọ̀dọ̀ rẹ̀ tó gbogbo ọlọ́run wọn máa ṣèrè burú ọlọ́run. nítorí pé wọ́n gba ìsìláàmù. torí pé wọ́n gba Ìsìláàmù sọ pé ẹ má wulẹ̀ ṣèrè kú fún mi. ọlọ́run ní ilẹ̀ ànábì sọ fún wọn o nítorí ẹgbẹ́ wulẹ̀ ṣèrè bú lémi lórí. nítorí gbígba ìsìláàmù yìí. Ìsìláàmù tẹ́ ẹ gbà. ṣùgbọ́n ọlọ́run ni yóò ṣèrè kú fún yín. ọlọ́run fún ara ẹ̀ ló máa ṣèrè kú fún yín. ẹgbẹ́ fi yín mọ̀nà síbi ìgbàgbé ìṣòro. ọlọ́run fún ara ẹ̀ ló fi yín mọ̀nà kí ni tèmi. tí èyí bá jẹ́ olódodo. wọ́n á gbọ́dọ̀ dòdò wù ú. sóòlù àti máa ń sọ ẹni tó bá gbà Ìsìláàmù ó gbà fún ara ẹ̀ yìí. ọlọ́run ṣàánú ẹni o. torí ẹni tí ò kọ́ lómi wàhálà ẹni tí ò kọ́ lómi ẹni pé mo ń sọ wàhálà Ìsìláàmù lẹ̀sìn gbogbo ẹ̀sìn tó kù ti ń bẹ láyé òun lọ́gbẹ́ ìgbẹ́jà àdìgá náà á dá sí gbogbo ara wa ni á wà wọ̀ tí ó wà kúnná wàhálà òdodo tó wà ń jẹ nìyẹn. sọ pé à ń gbọ́ ní ẹgbẹ́ ẹ má ti sọ pé. náà ẹ wá wò ó ànábì Ibrahim. alayhi salatu wa salam. tá a mọ̀ sí Ábúráhámù. ṣé ẹ rí orí ànábì Ibrahim yìí orí ẹni wàhálà ti wá dé. ìyẹn ló fà á tí kírísítẹ́nì ṣe ń ṣe tiẹ̀ lọ́tọ̀. Ábúráhámù yìí ló fà á tí mùsùlùmí ṣe ń ṣe tiwọn lọ́tọ̀. orí Ábúráhámù ló ti bẹ̀rẹ̀. lọ́nà wo àwọn ló bẹ̀ pín o àwọn ló pín o ẹ máa gbọ́ tẹ́lẹ̀mí máa sọ ọ́nù wọn wípé Ábúráhámù o ó bí ọmọ méjì o ó bí ọmọ kan Ìsìmáìlù yẹn ọmọ ẹrú ni. àwọn máa ń sọ fún ẹ pé wọ́n ń parọ́ mọ́ Ìsìmáìlù sọmọ ẹrú. Ishmael kì í ṣe kí ni kì í sọmọ ẹrú wọ́n parọ́ mọ́ ni. torí pé according to Bible Bíbélì èpè ní ẹrú. pẹ̀tọ́rí wípé étrẹ́dì wípé ohun tí mọ̀mọ́dù bá mú wáyà ní ìgbàgbọ́ ìyẹn ló fà á ó fi ń pè bẹ́ẹ̀. ìyẹn làlàyé láti máa ń bí ọ́nà wò pé ẹni bá sọ wípé nínú Genesis chapter 16 láti bá sọ́tọ̀ máa ń kóòtù yẹn pé ọmọ ẹrú yẹn ẹni bá lè fi ẹrú wọn wà ń bẹ̀ báyìí á di Christian. ẹ máa gbọ́ o wọ́n á kà o ẹni tó bá dẹ̀ ń gbọ́ wa lẹ́nu pé òun ó sì
Sáárà tó bá ti rí ẹrú bẹ́ẹ̀ ẹ máa sọ o. Sáárà Sáárà aya Ábúráhámù aya Ábúráhámù kò bímọ fún Ábúráhámù ṣùgbọ́n ó bí ọmọ ọ̀dọ̀ kan obìnrin ọmọ kí ló pé ọmọ ọ̀dọ̀ sọ́mọ ẹrú ló pé rárá o. Ìyàtọ̀ wà láàrin ẹrú àtọmọ dàbí òsì. Ó wà bẹ́ẹ̀ slave àti ẹgbẹ́. Kí ni ìyàtọ̀ wà láàrin ẹrú àtọmọ ọ̀dọ̀ ni? Ẹrú òun ni wípé èèyàn máa ra ẹrú ni. Bẹ́ẹ̀ni. Àrà tó bá wúyàn nìyẹn ló fẹ́ rú dá. Níbi èèyàn lè pa. Èèyàn lè dúró lẹ́nu ẹ̀gbọ̀n. Ọ̀nà jẹ́ apá ẹ̀. Bẹ́ẹ̀ni. Kò sí bẹ́ẹ̀ lè ṣe. Ṣé ti wọ́n báyìí? Bọ́ ọmọ ọ̀dọ̀ wàá gba ọmọ ọ̀dọ̀ fira kí wàá máa ṣe sálárì fún. Ọmọ ọ̀dọ̀ ní freedom àtẹ́lẹ́ta ló bẹ̀rẹ̀ òkú ọ̀ṣiṣẹ́ mú. Tó sì ń gbogbo ṣe sí. Ìyàtọ̀ tó máa ń bẹ̀ nìyẹn. Bọ̀dọ̀ ní wípé hatred wípé Muhammadu kẹ̀. Níbo ló ti wá? Nílẹ̀ Lárúbáwá yẹn. Hatred yẹn ló jẹ́ kí wọ́n máa pe Muhammadu ní ẹrú torí bá a ti máa ń sọ pé ẹrú Ọlọ́run ni wá. Bọ̀kù yé wọn agbègbèdò jáde síta ká ṣàlàyé fún wọn pé unless if you become a slave of God ìgbà ẹni tó débi gbogbo ọ̀run wọ̀ tó bá ti jẹ́ ẹrú Ọlọ́run ó lè lè gbogbo ọ̀run mọ́tàlá ẹ̀. Tó rà máa fún ọ láti rí ẹ̀. Bíbélì kan sọ bẹ́ẹ̀. Bíbélì kan sọ ìgbà tó bá tó jẹ́ ẹrú Ọlọ́run ló torí gbogbo ọ̀run wọ̀. Àwọn yóò lè rọ pé à ń bọ̀ lórí ẹ̀ ló ti kà á ti tẹ̀lé. So pé ìwé tó wá lọ́jọ́ kí nígbà rẹ̀ ẹ̀rù mùsùlùmí ẹ̀rù rúru pera ní ọmọ làwa ní ti a ọmọ ta ló pè lọ́mọ ọmọ ló ń gbélé ẹ̀rù kì í gbélé wọ́n mọ̀ pé láti máa pe àwọn ẹlẹ́wọ̀n náà wọ́n mọ̀ pé àwọn àṣọ̀mí sì fún sí ọwọ́ nǹkan yẹn wọ́n ni àjùra sílẹ̀ fọwọ́ nǹkan yẹn ìyáwó kò mọ̀ pé ìlú ẹgbẹ́ ti ń kàṣẹ́. Torí pé àti ìdè bẹ́ẹ̀ ni. Àwọn Yẹ̀húdí àti Nàsárà wípé. Ẹ máa gbọ́ o, àwọn Júù àtàwọn ọmọlẹ́yìn Jésù inú Kùrán láti ń ka o. Àwọn ọmọ Ọlọ́run. Wọ́n ní wọ́n ń sọ wípé àwọn ọmọ Ọlọ́run. Àti àyànfẹ́ rẹ̀ pẹ̀lú. Àtàyànfẹ́ rẹ̀ pẹ̀lú. Sọ pé. Èé ṣe nígbà náà. Kí wọ́n ló dé nígbà náà. Kí Ọlọ́run fi ń fìyà ẹ̀ṣẹ̀ yín jẹ yín níyà. Ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ṣẹ̀ tẹ̀ ẹ̀dá sọ́nà kí wọ́n tọ́lọ̀ ṣe ń fìyà jẹ sí ọmọ náà ní. Bẹ́ẹ̀ kọ́. Bẹ́ẹ̀ kọ́. Ènìyàn ni ẹ̀yin ń ṣe nínú ẹni tí ó dà. Ṣẹ́ńgbọ́ èèyàn lásán ní nínú ẹni tó lọ́n dá. Ẹ sọ ọmọ rẹ̀. Kùrán 5:14. Kùrán 5:14. Sọ torí pé Ọlọ́run ní lajú rẹ̀ kó fìyà jẹ ọmọ rẹ̀. Bẹ́ẹ̀ ni kò tó bá yẹ kọ́lẹ̀ bá lọ́mọ tó tọ́ o. Kò pọ́sibú. So àwọn àlàyé yẹn làwọn àlàyé tá a máa ń ṣe la ṣe ń sọ bí lànà pé ẹni bá ní béèrè àyè béèrè wà. Lọ́la. Àṣemójú látàgbọ́ mẹ́wàá tó gbé fún wọn. So because a gbọ́dọ̀ mọ ohun tá à ń ṣe ká tó kú láyé. Wọ́n gbọ́ pé pásítọ̀ kan sọ pé àfá kan sọ pé kí ni Bíbélì wí kí lábùkù ayé sọ. Ẹni. Tó bá ti mọ̀ yẹn o ò lè mú problem. Ṣùgbọ́n àìmọ̀mọ̀ ẹ problem ni. So ìyẹn ní àwọn àlàyé tá a máa ń ṣe fáwọn ọmọ èdè èèyàn ibi tí wàhálà ti dé ní ẹ̀rọ. Wọ́n máa ń bí wọ́n lè pé òkè Israel dẹ̀ ń sọ yìí. Ọmọ tó bí tí Ágárì bí tó bẹ́ Israel yẹn tó bí fún Ábúráhámù yẹn tá a lé wọn mọ́. Ṣé Ágárì ló nà ọmọ ni àbáfà Làtífù bàbá Ábúráhámù kò yé ni ẹ̀rọ. Ọmọ ta ló máa pè é? Ọmọ Ábúráhámù. Àbí téèyàn bá fún ọmọ ọ̀dọ́ rẹ̀ ló ń wà yìí tó bá fún ọmọ ọ̀dọ́ rẹ̀ ló orúkọ ta lọmọ yóò mọ̀ jẹ́ ló orúkọ bàbá tó fún lóyún tó ṣe kí ni tó fún lóyún ẹ̀dùn fún àlàwà ń sọ mú. Wíwáàsì ọmọ tá à ń sọ yìí wù á ń gbọ́ nílé tó orúkọ ẹ̀ wá o ṣẹlẹ̀ bá wọn fásitì 8 yẹ Genesis chapter 16 verse 8 ó sì pé Ágárì ọmọbìnrin ọ̀dọ̀ Sárà ẹgbẹ́ ìgbọ́ Ágárì ọmọbìnrin ọ̀dọ̀ Sárà níbo ni ìwọ ti ń bọ̀ níbo ni ìwọ ti ń bọ̀ níbo ni ìwọ sì ń rè níbo ló sì ń lọ ó sì wí pé sákò níwájú Sárà olúwa mi sákò lọ́dọ̀
Sárà olúwa mi. Áńgẹ́lì olúwa náà sì wí fún pé. Áńgẹ́lì olúwa náà wá sọ fún pé. Padà lọ sí ọ̀dọ̀ olúwa rẹ̀. Padà lọ sọ́dọ̀ Sárà o. Yóò fi tẹríba fún Sárà. Áńgẹ́lì olúwa náà sì wí fún pé. Torí pé Sárà ló gbà sílé. Kó tó di pé fà ó fún ọkọ rẹ̀. Áńgẹ́lì olúwa náà sì wí fún pé. Áńgẹ́lì olúwa náà wá sọ fún pé. Ní bíbí èmi yóò mú irú ọmọ rẹ bí sí ẹ̀jọ́. Ta ni áńgẹ́lì ṣàdúrà fún lẹ́yìn? Áńgẹ́lì ọmọ ọ̀dọ̀ láńgẹ́lì ní ṣàdúrà fún o. Lọ́sọ̀pọ̀ ọmọ ẹrú o. Kí ló ń áńgẹ́lì ṣe ń ṣàdúrà fún mi? Àdúrà tí áńgẹ́lì ń ṣe fún lọ́jọ́ náà lọ. Ta ló ń áńgẹ́lì yẹn ní? Sẹ́ni tó gba ọ̀rọ̀ ìjìnlẹ̀. A gbọ́dọ̀ ṣe làákàyè náà. Ká ru ọpọlọ wa. Wọ́n sì ṣe ká ọ̀rọ̀ náà gbúgbú. Wà á gbọ́dọ̀ àkàyè kalẹ̀. Nǹkan lè sọ orí yìí. Kí ló náà mú tó fi sọ bẹ́ẹ̀? Àbí? Bọ́ọ̀ kì í ṣẹ́ẹ̀dì àwọn èèyàn. Wọ́n ṣe gbogbo wọn lórí nítorí ẹ̀tẹ́ẹ̀lì dání fún ìsìláàmù. Àdètí máa ń sọ pé bá fẹ́ bá kọ̀. Either they like it or not, Islam is going to prevail all over the religion. Inshallah. Tó fi ń ṣẹlẹ̀ rẹ́kẹ̀rẹ́kẹ́. Ẹgbẹ́ mo sọ lọ́dọ̀ kan, mo ní my brother, mo bá bóyá ṣe brother kan Christian mo bá sọ fún mi. Ẹjọ́ pẹ̀lú bí wọ́n ṣe ń sọ wípé Islam ẹ̀ṣẹ̀ àpààyàn ni tó. Ṣé ká máa rẹ́ni tó mọ̀ ju Mùsùlùmí sá? Ṣé ká lè máa rẹ́ni tó ju Muslim? Ṣé bẹ́ẹ̀ni ló fi èdè bẹ́ẹ̀ sọ́dọ̀ tó wà náà gan, àwọn kóòtù padà darapọ̀ lọ́la. Bá a ṣe wáàsí àwọn kóòtù Muslim. Ṣé bí ìdáná ṣẹlẹ̀ lẹ́nu mẹ́ta yìí ní Ìbàdàn? Ó ti lọ sí oṣù kan báyìí. Bàbá aláwo ni o, bàbá ọlọ́sàn yìí. Tó gbóná yáyá. Ìgbà tá a lọ bàbẹ̀ yìí, ó gbóná. Á rí o. Bàbá ọlọ́sàn yìí. Tó bá ti di ọjọ́ Friday o. Táwọn èèyàn bá ti wá wá, a lọ bá ọ̀sán yìí, a lọ pe ọ̀sán yìí. Ọ̀sán yìí ò ní dáhùn. Tó bá wá dọjọ́ Saturday, a wá lọ pe ọ̀sán yìí, a wá dáhùn. Ó wá bí ọ̀sán yìí léèrè pé òun ti ń nọ́tìsì pé ó ti dúró Friday bíi mẹ́rin báyìí. Tóun á pè ọ́, o ò ní ká níbo ló máa ń rí lọ gan-an dùn. Pákítọ̀ sẹ̀yìn máa sọ, ọ̀sẹ̀ yìí náà ó lè lọ ń kírun ní ìwò. Àtẹ̀wé ó bá bá ọ̀sẹ̀ yìí máa kírun, ìwọ mi ò gbé ìwé wa kan tí ikú. Ó wá ń ṣàkóso àlùjọ ọ̀nù ó ní kírun. Bàdáì ẹni bá fẹ́ mú wọn tá à ń sọ yìí, ó lè tẹ̀sọ́ ní Google, ó lè tẹ̀sọ́ ní Facebook pé bàbá tó gba ìsìláàmù tó di mùsùlùmí látara àwùjọ òun yẹn pé nígbà tí bàbá ìlú tó wá sọ fún àgbọ̀n níyẹn tán ìyẹn ọ̀sẹ̀ ìwádìí wò ó ṣọlá mi tí mo wá gan lónìí sátọ́dọ̀ yìí mo ní kí n wá dájúrò fún ọ ní èmi ń lọ èmi bá lọ máa kírun tẹ́lẹ̀ mi ìfẹ́ wọná ọ̀sẹ̀ yìí fẹ́ wọná ìyẹ́sílẹ̀ wọná. Bàbá yẹn àti gbogbo àwọn fámìlì rẹ̀ pátá wọ́n ṣe di mùsùlùmí ní ẹ̀ o. Àti ọmọ rẹ̀ nìkan ṣoṣo nìkan ló ti ṣàgídí sí i lórí láyéláyé kàkà bẹ́ẹ̀ wọ́n lọ́sàn yìí ní ìlọ. Dàbí ọmọ wa lọ́nà bá mi ṣe dáadáa fún wọn. Bó ṣe rí nìyẹn so bó ṣe rí nìyẹn ok olú bàbá yẹn sì ṣe bàbá yẹn ò gbọ́ pé wọ́n ní mùsùlùmí máa ń pààyàn àbú. Ṣé bàbá yẹn ò gbọ́? Kọ̀gbọ́ àbú. Ṣé yẹ kó lè di Muslim? Ṣé yẹ kó lè di mùsùlùmí sá? Ọlọ́run wí náà. Ṣé òkò tí wọ́n ti fẹ́ sọ tó ẹni tí ó di Muslim yóò dùn náà ni? Bẹ́ẹ̀ ni ṣó. Ẹni tí aláwọ̀ fẹ́ fi ọ̀nà mọ̀ yóò sí bẹ́ẹ̀ sí Islam ṣùgbọ́n ẹni tí aláwọ̀ fẹ́ fi sílẹ̀ nínú ìṣìnà ẹni tí aláwọ̀ fẹ́ fi sílẹ̀ nínú ìṣìnà yóò jẹ́ kí ọkàn ẹ̀ ó lè ọkàn rẹ̀ ó wò mí báyà yóò há gádígá yóò há gádígádí ní ẹni tí ń gòkè lọ sọ́nà. Kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ sọ ọ́ tó kò ní í gbọ́. Ẹ bá ń kọ̀ntínú gbọ́dọ̀ sì yẹ bàrẹ̀. Màláìka ń súnmọ́ fún ẹ. Áńgẹ́lì náà sì wí fún pé áńgẹ́lì náà wá sọ fún pé. Ok, ẹ fẹ́ lọ sí tẹ́ẹ̀. Áńgẹ́lì wa náà sì wí fún pé áńgẹ́lì wa náà sì wí fún pé. Ibi èmi ò mú inú ọmọ rẹ bí sí. Ibi
èmi ò mú irú ọmọ rẹ bí sí. a kì yóò sì lè kà wọ́n fún ọ̀pọ̀lọpọ̀. ṣé orí bí ọmọ rẹ ó ṣe pọ̀ tó ìwé ọmọ tó fẹ́ bí jáde Ismail yìí á ka ọmọ ẹ̀ tì àdéhùnkà. àwọn áńgẹ́lì olúwa náà sì wí fún pé áńgẹ́lì náà wá sọ fún pé kíyèsí ìwọ lóyún ìwọ yóò lóyún ìwọ yóò sì bí ọmọkùnrin ìwọ yóò sì bí ọmọkùnrin ìwọ yóò sì sọ orúkọ rẹ̀ ní Ismail. ní ọgbọ́n Ismail. ẹjọ́ ta ló sọ Ismail lórúkọ? ní ọgbọ́n ta ló lórúkọ Ismail wa? Ọlọ́run gangan fún ara ìlú lórúkọ ẹ̀ wá. ẹni tá ń pè lọ́mọ ẹrú nìyẹn o. lẹ́ni tí Ọlọ́run ní kí màláíkà lọ sọ orúkọ ẹ̀ fún ìyá rẹ̀. ìyá ni màláíkà tún jíṣẹ́ kò kí tún ṣe Ábúráhámù kú. pé bàbá ti gbé ọmọ yóò Ismail lọ́wọ́ náà pé àbí kìí ṣe bẹ́ẹ̀ ni. ẹ wá wò ó ìran Ismail yẹn lànàbí wa Muhammadu sọ̀rọ̀ ìrọ̀lẹ́ ló ti wá jáde lónìí. wọ́n fi dẹ́pẹ́ sítórì Ismail sẹ́yìn tó bá ti lè kó ní Genesis kò sí bóyá ní ìdẹ̀tí lè ní sítórì Ismail yẹn ní lórí mọ́. wọ́n pa mọ́lẹ̀ gbogbo lórí mọ́. wọ́n tún ṣe arúgbó ju gan mọ́. wọ́n tún ṣe arúgbó ju gan mọ́. ìyẹn ní Kùránì fi wá ní Kùránì ṣe ń sọ pé èmi Kùránì mo wọ́n ṣàlàyé àwọn ìwé tó síwájú mi àwọn irọ́ àtàwọn tí ò ṣe é gbọ́ táwọn èèyàn ti dàrú tó ti parọ́ mọ́ òun lè ní Kùránì wá ṣe fún yín tẹ́ ẹ̀ bá lè gbọ́ yín kẹ́kẹ́ bá rọ́rùn níwájú ọ̀nà. ẹ jọ̀ọ́ táwa wá gbé ilé ìpamọ́ tàbá wa sọ ọ́ sáàni dáhùn iwájú ọ̀nà. a máa dáhùn náà kíkú lè bíbélì gẹ́gẹ́ ká mọ̀ bẹ́ẹ̀ òní sí Jésù àtàtàbí 3:6 ẹgbẹ́ tí bíbélì ló sọ tó o bá lo òdodo tó bá fi lè sọ jáde pẹ́rẹ́ ọ̀ ń jẹ́ ìyàwó ọ̀nà lọ́gbẹ́ gbọ́dọ̀ àlìkámọ̀ ọba àjẹ́ màmù ọba àjẹ́ afa ọba àjẹ́ sèéǹkì torí bẹ́ẹ̀ nìkan kẹfù ní kẹfù fún ọlọ́gbẹ́ ẹ̀ṣẹ̀ ń gbọ́ wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ sòwò dọ́rọ̀ òní fún ọlọ́wọ́ tó fi ń jẹun wọ́n lẹ́gbẹ̀ẹ́ sòwò dọ́rọ̀ wọ́n wọ̀ rí ní ọgbẹ́ gbọ́dọ̀ àlìkámọ̀ òun náà kó wọn ní. sọrí yóò máa sọ fọ́nà ọlọ́gbẹ́rẹ́ pé ìmọ̀ọ́mù sèéǹkì àfa ẹgbẹ́ wà lùjọ́ náà lónìí so èké àṣẹ bàlùjẹ́ náà sí nígbà ìwà ló sọ fún ìgbà táwọn ní ayé ẹ máa wọ kí máa wọ ṣùgbọ́n bí olùsọ̀rọ̀ àwọn ayé ọ̀nà mi ọ̀nà ìgbìmọ̀ nínú ìkúra ọ̀nà àwọn ọmọ ẹgbẹ́ yẹn ń túmọ̀ sọ pé ìwọ náà yò ìyá tiwa tá à ń jẹ lọ́wọ́lọ́wọ́ yìí bá a ṣe ní gbọ́dọ̀ fún ẹni yìí torí òun ò sọ fún agbádá wà láyé ẹ jọ ògidì ẹ láti sọ lónìí náà torí bẹ́ẹ̀ bá mú alẹ́ ta èèyàn abẹ́ ti ṣe lọ́wọ́ mi lọ́ta táwọn abẹ́ ti tiẹ̀ jọ Jésù ò lọ́ta yìí àbí ní ọdún tó ò lọ́ta torí ọ̀tá torí ìdìtẹ̀ wọ́n ti fẹ́ pa Jésù náà torí pé ń jíṣẹ́ ọlọ́run ti fẹ́ pa náà kò sí nǹkan mìíràn làwọn tó ṣe fẹ́ pa gbà ọmọ àtọ́wò ọmọ tó dúró ju abẹ́fẹ́ sọ sí mi gbogbo àmàdánù nìyẹn ló wájú ilé wa nílẹ̀ mọ́tò nígbà lọ sí wáṣí wọn ni ìwọ yìí àwọn ìgbàkútù bá gbé ẹ nà nígbà tí táwọn ọ̀rẹ́ náà bàbá ẹ̀ mọ́ ó yẹ ká lè lókun kàbá ni àbí wọ́n ti sọ sí mi lọ́gbọ́n lónìí lónìí yẹn èmi náà bá pẹ́ òmùlẹ̀ ti fi jọ àwọn àwọn òbí mi. ìgbẹ́dá sáfúnlẹ̀ mi kò sí síwáṣí ìta gbangba mọ́. làbá àti ìjòkó sábẹ́ ewé tí ó mọ̀ sí arúgbó ẹ wá máa gbàdúrà ẹ máa má gbọ́ wá ẹ máa mú kẹ́wọ́ tà wá ẹ máa gba ọgbìn àtúnkàn ẹ máa bẹ̀rẹ̀ ṣé nǹkan náà sọ fún wa nìyẹn ká ṣe ọtúnmọ̀ ọlọ́run ẹ̀ nà lára àwọn tó bá ń lọ bẹ̀ náà àwọn náà máa dáwọ́ ká kàdúrà mi lè gbà ní mo ṣe wájú ẹgbẹ́ ló bẹ̀ pé kàdúrà yẹn bá gbà wọ́n gbòòrò òkè wẹ́. òkè ṣẹ́gun. àbúrò ṣe bẹ́ẹ̀ ni nígbà yẹn pẹ́ẹ́ni tó yẹ kẹ́ ti gbọ́ gbogbo ọ̀rọ̀ wọn gbọ́ náà kí ni Kùránì sọ kí lánàá bí sọ kò sí yẹn mọ́. wọ́n mú àwọn olùsìn wọn àti àwọn àlùfáà wọn ní Olúwa lẹ́yìn ọlọ́run àti àmàṣà ọmọ màríámọ̀ bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn. àwọn kan àlùfáà náà múná náà wọ́n mú àwọn kan wọ́n mú àwọn wòlíì wọ́n mú ọlọ́run àwọn kan wọ́n tún wọ́n mú ọlọ́gùn wọ́n mú ọlọ́run àwọn kan wọ́n mú Jésù wọ́n mú ọlọ́run lóògùn. akọ̀pá àtẹ́tọ́ lọ́sọ̀ fún wọn bí kò ṣe kí wọ́n sin ọlọ́run kan sọ ọlọ́run nìkan lánìkan sí ẹgbẹ̀rún rẹ̀ ló bá rí ìṣòro kìlá ìmọ̀fẹ́ ilé wọn lò
ṣéèkì tó yẹ pé tó bá yàgbẹ́ tí ò bá tá bá dáadáa abẹ́rẹ́ ó mọ̀ ọ̀rùn òun wà lọ́wọ́ ìgbẹ́ ṣéèkì yashe làwọn máa kí yashe làwọn máa kí. bọ́tà bá dà á tẹ́ orú ẹ̀ bá bẹ́ẹ̀ ṣe rú lọ́la bẹ́ẹ̀ náà ṣe rú. tó sí àwọn àbẹ̀ tó jẹ́ ọba mímọ́ káàkiri gbàgbá ńlá ayé ọkọ̀ náà ti ó sì náà. ṣùgbọ́n òbí bá délé agbẹ́dọ̀ sọ fúnra wa náà. kò sí ọlọ́run kan lẹ́yìn rẹ̀. ó bẹ̀ bí tó bá yẹ. ẹ ta ara ohun tí wọ́n fi ń ṣòro ogún rẹ̀ ẹ máa gbọ́ o. ọlọ́run wa ń sọ nínú ìsìnkẹ́sà pàtàkì tó ń fa síìsì yẹn. ṣùgbọ́n bí olùsọ náà bá rí idà tí ń bọ̀ ẹ máa gbọ́ wọn tí olùsọ tó bá rí idà tó ń bọ̀ tí kò sì fẹ́ ìpè tí ò wá fi fèrè pé idà tó máa ń bọ̀ ní ẹ̀yìn ènìyàn tí mo gbé olùsọ lórí yìí idà yóò máa pa yín tí ò bá fi lè fi fèrè sí wọn. tí a kò sì kìlọ̀ fún àwọn ènìyàn tí ò kìlọ̀ fún àwọn èèyàn yẹn pé idà ń bọ̀ o. bí idà náà bá dé tí idà náà bá fi lè dé pẹ́rẹ́ ló bá sì mú ẹnikẹ́ni láàrin wọn tí ìgbà yẹn bá fi lè pa ìwòkan láàrin wọn. a mú kúrò nítorí àìṣedédé rẹ̀. a mú kúrò nítorí àìṣedédé rẹ̀. ṣùgbọ́n ẹ̀jẹ̀ rẹ̀ ní èmi ò béèrè lọ́wọ́ olùṣọ́ náà. olùṣọ́ tí ò kìlọ̀ fún wọn yẹn màá béèrè ẹ̀jẹ̀ arákùnrin náà màá dúró. bẹ́ẹ̀ ni ìwọ ọmọ ènìyàn. bẹ́ẹ̀ ni ìwọ ọmọ ènìyàn. èmi ti dúró ṣe olùṣọ́ fún ilẹ̀ Ísírẹ́lì. nítorí náà ìwọ ìwọ ń gbọ́rọ̀ ní ẹnu mi. ìwọ sì kìlọ̀ fún wọn láti ọ̀dọ̀ mi. wàá kìlọ̀ fún wọn láti ọ̀dọ̀ mi wá. nígbà tí èmi bá wí fún ènìyàn búburú pé ẹ máa gbọ́ nígbà tí èmi bá wí fún ènìyàn búburú pé ìwọ ènìyàn búburú kíkú ni ìwọ yóò kú. ó mú padà kú. bí wọn kò bá sọ̀rọ̀ láti kìlọ̀ fún ènìyàn búburú náà. wọ́n bá fi lè sọ̀rọ̀ láti kìlọ̀ fún ènìyàn búburú náà. yóò kúrò ní ọ̀nà rẹ̀. wọ́n fi ìwà ìbàjẹ́ ìwà wèrè tí wù kó fi lẹ̀. ènìyàn búburú náà yóò kú nítorí àìṣedédé rẹ̀. ènìyàn búburú náà máa kú nítorí àìṣedédé rẹ̀. ṣùgbọ́n ẹ̀jẹ̀ rẹ̀ ni èmi ò béèrè lọ́wọ́ rẹ̀. àbúrò ẹ̀jẹ̀ ìlọ́wọ́ rẹ̀ tó lọ́wọ́ kìlọ̀ fún. ṣùgbọ́n ó ti tó báwọn. màá béèrè ẹ̀jẹ̀ yẹn màá béèrè lọ́wọ́ ẹ̀ tó dúpọ̀ kìlọ̀ bùn. bọ́lá dẹ́ ṣe sọ bó ṣe wà nínú bíbélì yẹn ọlọ́dẹ bá aṣọ náà nínú Kùránì chapter 7:6 ọlọ́run náà sọ báyìí fún wa. ọlọ́run ní a máa bèrè lọ́wọ́ àwọn tá a rán níṣẹ́ nípa ìjíṣẹ́ bí wọ́n jíṣẹ́ báwọn èèyàn. dájúdájú àwa yóò bí àwọn tí a ránṣẹ́ sí léèrè dájúdájú. a máa bí àwọn tá a ránṣẹ́ sí léèrè dájúdájú. àwa yóò sì bí àwọn tí a rán níṣẹ́ léèrè. àwọn tá a ránṣẹ́ náà a máa bí wọ́n léèrè. ó ṣe wọ́n jíṣẹ́ ṣe é jíṣẹ́ báwọn èèyàn àwọn èèyàn sẹ́ni yìí sábẹ́bí sáwọn àdébẹ́ náà fún jíṣẹ́ fún yín. dájúdájú iṣẹ́ táwọn àdébẹ́ náà wá ṣe láyé nìyẹn láti wá kìlọ̀ fáwọn ọmọ ìwé èèyàn pé Ọlọ́run nìkan là á jọ́sìn fún. ẹ wá wà nínú ìwà ìbọ̀wọ̀n alẹ́ sàlágbọ́sà nítorí orí ẹ̀rí gbogbo òwe ti dàrú lẹ́sìn fi pín yẹ́lẹ́yẹ́lẹ́ ẹ̀sìn òpin yẹ́lẹ́yẹ́lẹ́ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wá wàhálà ẹ̀sìn òpin yẹ́lẹ́yẹ́lẹ́. torí pé gbogbo bàtà mẹ́sẹ̀gì kan náà ń wá fún gbogbo ọmọ ìwé èèyàn tọ́gbà wọn Quran àti Quran chapter 2 verse 213 Quran chapter 2 gbàgbé verse 213 níbi tí Ọlọ́run ti nínú pé àwọn òjíṣẹ́ dìde gẹ́gẹ́ bí onídìí ìrere káwọn máa jí ìrere fún wa. gbogbo àwọn ènìyàn jẹ́ ẹ̀rọ kan ṣoṣo. ẹ máa gbọ́ o gbogbo àwọn èèyàn jẹ́ ẹ̀rọ kan ṣoṣo. Ọlọ́run gbé àwọn ànábì dìde ní onídìí ìrere. ṣẹ́gbẹ́ báyìí gbogbo èèyàn pé pátá ìran kan ṣoṣo ni wá tẹ́lẹ̀ ẹ̀sìn kan ṣoṣo ìlànà kan ṣoṣo lọ́wọ́ fún wa. àti olùkìlọ̀ la gbé àwọn ànábì Ọlọ́run dìde fún. àti pé òun sì sọ̀kalẹ̀ fún wọn tí àná. Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní sọ àwọn ìwé kalẹ̀ fún wọn pé pẹ̀lú òdodo ìwé tẹ́ẹ̀bù máa bá wọn sọ̀rọ̀ lórí ló bá ṣe ìdájọ́ láàrin àwọn ènìyàn nípa ohun tí wọ́n ń ṣe yapa ẹnu sí. ṣẹ́gbẹ́dá ni kọ́bọ̀ bá lè jàre lórí kó bá lè ṣèdájọ́ fún ọlọ́gbọ́n lóru. lọ́gbọ́n ṣe láwọn òjíṣẹ́ yẹn tó ń fún wọn ní ìwé oya Mósè lọ ka ilé fún wọn Jésù ka ilé fún wọn mọ̀lẹ́bù ka ilé fún wọn. ṣé o tó bá dúró ẹgbẹ́ ìdájọ́ wọn kò ní sí ẹskúùsì kẹ̀kẹ́ lọ́gbọ̀n náà. iṣẹ́ táwọn àdọ́gbọ̀n náà wá ṣe nìyẹn. nínú Quran chapter 2
verse 127 to 129. ẹ máa wòran o so ìyẹn la gbọ́dọ̀ mọ̀ a gbọ́dọ̀ dá náà mọ̀ nígbà tí Ibrahim àti Ismaila sì gbé ìpìlẹ̀ ilé náà dúró ẹ wá wò ó Ismail àti Abrahamu wọ́n gbé ìpìlẹ̀ ilé Ọlọ́run dúró wọ́n wí pé Olúwa wa gbà lọ́wọ́ wa ilé tá a fẹ́ gbé kalẹ̀ fún ìjọsìn wọn Ọlọ́run yìí o Ọlọ́run ò gbà lọ́wọ́ wa dájúdájú ìwọ ni olùgbọ́ olùmọ̀ ìwọ ni olùmọ̀ Olúwa wa kí o sì ṣe àwa méjèèjì ní mùsùlùmí mi ò gbọ́ kó o ṣe àwa méjèèjì ní mùsùlùmí fún ọ ìwọ Ọlọ́run èmi Ábúráhámù àti ọmọ mi Ismail ṣe àwa méjèèjì ní mùsùlùmí fún ìwọ Ọlọ́run ní ẹ̀rọ ní mùsùlùmí yẹn ibẹ̀ wá ní wàhálà ti dé torí pé àwọn èèyàn wa wọn àmọ̀ tún wọn mùsùlùmí wàá rí ọmọ mufasiru mi ọmọ ìmọ̀ọ́mù mi ọmọ nábì ìmọ̀ọ́mù mi yóò máa fọwọ́ gbáyà bàrẹ̀ máa fà àní àwọn mùsùlùmí lónìí mi àwọn mùsùlùmí lónìí mi ẹgbẹ́ àdúgbò sókè ìrùsá ṣé kì í mutí ṣé kì í mú àbàjẹ́ ṣé kì í ṣe sìnà adé máa jẹ́ muslim by name lẹ́nu orí kàfáyà tàjùdé bismaila ìṣáàkì rísíkọ́tù ismail gbọ́mọ ọdúngbò ìdítọ́ gbòòrò ọba ó sì wọlé pọ́nmọ mùsùlùmí lò kí wọ́n pè mùsùlùmí ibi tí wàhálà wá gan-an nìyẹn wọ́n sọ fún bọ́dà kan lọ́jọ́ kan mo ní kírísítẹ́nì orí à mùsùlùmí lè bẹ̀rẹ̀ ní náà báyìí o ó ní ní five member olóògbé jẹ́ muslim kódà ẹnu ń tàkà òṣìlẹ̀ àmì yẹn ó ní bẹ́ẹ̀ ni ó èèwù mùsùlùmí pẹ́ wọ́n rò pé kò mọ̀ ẹ́ pé èrò ń sẹ́ fúnra rẹ̀ kò mọ̀ pé ń sèpò níra ẹ̀ lórí mi because the word muslim èdè lárúbáwá ni èdè arabic ni muslim kí ni ìtumọ̀ ẹ̀ ní yorùbá kí ni ìtumọ̀ lédè òyìnbó ìyẹn tó yẹ káyé lọ bá túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ sì ré àwọn ayé wọ́n mọ̀ túmọ̀ rẹ̀ àbòsí mọ̀ ẹ́ tẹ́rán lè gbà wò kò sí pásọ̀ tí ó sọ pé èrò tí mo muslim kò sí àbòsí ló wà ń jẹ kò sí wọ́n mọ̀ wọ́n lọ́wọ́ sọ pé Quran chapter 10 verse 44 kí wọ́n náà sọ bẹ́ẹ̀ àbòsí ni torí tó ń jẹ́ muslim ní ẹni tó bá jupá jùsẹ̀ sí ìlànà tọ́lọ́run dájúdájú ọlọ́run kò ní po ènìyàn sí rárá ọlọ́run ò ní po ènìyàn sí ṣùgbọ́n ènìyàn ló ń ṣe àbòsí fún orí ara wọn àwọn èèyàn ló ń ṣàbòsí fún orí ara wọn pàkátí àwọn èèyàn ló ń ṣàbòsí kalẹ̀ ọlọ́run sọba aládòsí ìlànà ìwé ọlọ́run ẹ̀tẹ̀ ní kẹ́sì tòrò ẹ bá ti bẹ̀rẹ̀ ẹ̀ ṣòfò ìlànà yẹn làwọn èèyàn wá mọ̀ lòmìnira wáká ló fà á tí ọmọ mùsùlùmí ó fi gbowó òkè lọ ó ń wà làbẹ̀ káàkiri ni ó àbí ó ń wà.